kòkòkò la ó mọ̀ràn fàdítí kọ́ ọmọ rẹ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ subscribe síbẹ̀. Yorùbá Dùn Rédòmídò Online TV. àti èèyàn máa ń fojú lásán dásọ̀ sílẹ̀ àbó bá ti fẹ́ dásọ̀ sílẹ̀ wọn náà lè rìn kò sí sọ́ọ̀tì tí wọ́n rìn nǹkan mọ́ kò sí sọ́ọ̀tì tí wọ́n rìn oògùn mọ́ pé kó lè kú. wá di tútù làárọ̀ pé tútù làárọ̀. orí àpáta wọn ti ṣe ẹlòmíì ibi tó ti ń dúró wàásù yẹn ó ti ní kankan tá rìn mọ́ bẹ̀ láwọn olúgbò gbogbo ọ̀rọ̀ tó bá ti ń sọ gbogbo ọmọ ìjọ ọmọ gbọ̀n jìnnìjìnnì ẹ̀mú dámẹ́wàá yíwá ìṣẹ́jú kan wọ́n ti kó dé ẹ̀kọ́ ìjẹ wá fún ọmọléfì kan ọmọléfì lè máa jẹ ọmọléfì tàpá ọgbẹ́yà tàpá ó ti táwọn ò lè ṣiṣẹ́ àwọn ọmọléfì ò kì í ṣiṣẹ́ àwọn ọmọ tó a máa ń ṣiṣẹ́ fún pásítọ̀ a ṣiṣẹ́ fún wòlíì olùdásílẹ̀ òmùn ẹ̀ lòun olùṣọ́àgùntàn kí ìjẹ Ọlọ́run lè tẹ̀síwájú wọ́n ń wẹsẹ̀ náà pásítọ̀ àwọn kì í wẹsẹ̀ wọn kò sì jẹ́ táwọn chọ́ọ̀chì alábàáráyé àwọn chọ́ọ̀chì ìgbàlódé ìṣe mọ̀ọ́sẹ̀ gbogbo wa ń wẹ̀ àti onígbàlódé àti gbogbo ẹ̀ tábà ti fẹ́ parọ́ táwọn ní àwọn olọ́sẹ̀ dúdú pé wọ́n lọ́sẹ̀ lọ́sì ṣé lọ́sì òkè ó tábà fomi sí. lẹ́yìn tí kò nǹkan mọ́. àwọn ti kò mọ̀ wọn á lọ rí oníbàṣẹ máa ń ṣe àwọn náà máa ń bá wọn pákéjì ẹ̀ iṣẹ́ wa ni wọ́n bá wọn pákéjì ẹ̀ wọ́n dẹ̀ fi ń wẹ̀ kó sẹ́ni tó kì í wẹṣẹ́ pásítọ̀ ń wẹṣẹ́ wòlíì wẹṣẹ́ afá wẹṣẹ́ táwọn afá ló burú jù. gbèsè bò. sáfà wọ́n ń jó játijàti o. àbá lè gbéra láti Ìlọrin wá sí Ondo state kó lọ jó tí Ondo state lè gbéra kó lọ tábà ti ṣe wọ́n ti sí báàgì wọn láwọn tíráàpù kan gbé sínú ilé tábà ti wá dé tábà ti ṣàgbàgbọ́ subhanallah lẹ́yìn àwọn jẹ́ kan wọ́n ti jí bukini yẹn sórí wọ́n ní kọ́bọ̀dù sínú yàrá wọn. àfọ̀jọ́ ẹ̀bùn tí ẹlòmíì ní babaláwo ní lẹ́bùn tí ó bá kó jáde ẹ̀rọ ọlọ́pàá ìpàdé bàbá eléyìí ẹ̀yọ́ ọdún ni eléyìí ìmùlẹ̀ ni eléyìí oṣù owó eléyìí kìíní kan lọ́wọ́ dáhùn tábà ní wọ́n ṣe dá ṣé ọtí ń kọ́ wọ́n ń mu játijàti ọtí náà lẹ́nu lò ọtí la máa fi ń lò ọtí ni náà mu tábà wá mu tábẹ̀ yẹn mo ní àwọn kátàjọ mara wa dáadáa tàbí ọ̀dọ̀ wa tó wọ́n fẹ́ lọ rà bí a máa gbé sínú inú ságbàgì inú ẹ̀ lọ́mọ ní ogun kí ni wọ́n bẹ́ẹ̀ tó ẹ̀ka òrùgbó lọ ra ẹ̀gúsí wá nígbà tó bá máa wọnú yàrá yóò kẹ́bù síta ká ń lo gidi. ní àfa àgbẹ̀dẹ̀ sí. àfa gidi. ní ọ̀jẹ̀ máa wà àfa dáadáa. wọ́n ìtàwọn àfa rẹ̀ wá fi wá pé babaláwo ní ẹlẹ́bọ. ṣe rí kì í ṣe gbogbo wọn ṣe mọ̀ pé ẹni tí kò lè ṣe ká mà ṣe bẹ́ẹ̀ ṣe rí wọn ò fẹ́ kí ìṣẹ̀ṣe kó fẹsẹ̀ múlẹ̀ ṣe gbọ́ mi bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ kí ẹ̀sìn yẹn kó jẹ́ titi wọn nìkan ìyẹn ẹ̀sìn mùsùlùmí látàrí wípé gbogbo nǹkan tí ayé bá fẹ́ ṣe kó máa jọ̀tọ̀ wọn ọ̀rọ̀ wọn dàbá sẹ́wó tó lọ mọ́kàlì àti jẹ ọmọ ẹ̀ ọlọ́ba lọ àti jẹ àti mo ló jẹ́ ká máa sọ̀sọ́kùsọ yẹn rísì tí mo fi sọ nígbà kan fẹ́ bẹ̀rẹ̀ program ni pé òtítọ́ ni nọ́mbà 1 ká gbọ́dọ̀ máa lò láti máa fi bára wa lò òtítọ́ ni wọn ò sọ ó yẹ ká sọ fún yàn pé lágbájá tọrọ ẹ bá ti jọ mọ́ ilé babaláwo lọ síbẹ̀ tọrọ ẹ bá ti jọ mọ́ ṣọ́ọ̀ṣì lọ síbẹ̀ tọrọ ẹ bá ti jọ mọ́ ọ̀dọ̀ wòlíì lọ síbẹ̀ ẹ rí pé ilé ayé àtùbà ẹni tó wà ní ọ̀dọ̀ wòlíì olówó ọ̀dọ̀ babaláwo kó wá ṣẹbọ èmi báyìí sì tó bá wù mí mo lè dédé wọṣọ mi má dẹ̀ ni mo lọ sí church ìpéjọpọ̀ ara wa ni ṣọ́ọ̀ṣì society ni ìpéjọpọ̀ ara wa ni so mo lè lọ síbẹ̀ bóyá ẹlòmíì wà tó pẹ́ tí mo ti rí àtújọ ríra wa bẹ̀ àtúnṣe yẹ̀yẹ́ àtúnṣe gbogbo àtúnṣe kankan ìgbà táwa lọ sí ṣọ́ọ̀ṣì a máa ń mọ ògógóró mu pàmí dáadáa ká tó lọ síbẹ̀ tábàdẹ̀ dán wa di microphone mú inspiration á jáde òtítọ́ mo sọ fún yín
kéèyàn mọ pàmì kó mẹ́rin kankan. ṣé kí n sọ náà ló dá sí Jésù fún ara ìta ló sọ méje ọtí wáìnì yẹn ṣé wọ́n dá sọnù ni. kí ni wọ́n pè lẹ́sẹ̀ gan. ẹ̀ṣẹ̀ ni kó hùwà burúkú sí ọmọ làkejì ẹ tó rí lọ́wọ́ èèyàn kó sọ pé ó rí kó jẹ́rìí burúkú mọ́ kó mọ̀ pé ọmọ làkejì ẹ fẹ́ ga kó gbà mọ́lẹ̀ nǹkan pè lẹ́ṣẹ̀ nìyẹn ṣé rí ẹnikẹ́ni tó bá ṣerú yẹn kó kàn gbé màálù lọ sílé babaláwo ò lè bọ́ bẹ̀ o. nísìbẹ́ nìkan rí ibi tí a ti fẹ́ jẹun kó dẹ̀ bẹ́ gidi tí ẹ̀san bá ti bẹ̀rẹ̀ sí ní ké kò sí tẹ́lẹ̀ sí fún ẹni yẹn bó kàn pẹ́ dìye tó pa gbogbo ẹ̀ ó kàn ń pa ìdí tí mo fi sọ nìyẹn pé kì í ṣe gbogbo iṣẹ́ tí babaláwo lè ṣe àbí wòlíì àbáfà ló lè dáhùn olúkúlùkù yẹ ọwọ́ ẹ̀ wò báyìí bó sì jẹ́ olúkúlùkù yẹ ọwọ́ ẹ̀ wò yes kò yẹ ọwọ́ ẹ̀ wò ìwọ tó ń parọ́ fún yàn ìwọ tó ń pọmọ lọ́wọ́ lẹ́kùn jayé tó sọ pé ó fi ń ṣe kíní gbogbo ẹ̀ pátápátá ó máa jẹ èrè ẹ̀ àjẹtújẹ ni èrè ẹ̀ ọlọ́run bá gbọ́ àjẹtújẹ ni mo fi fábùrà. ọ̀dà ẹ wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn tó padà síbẹ̀ kan tó máa lọ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ẹ̀wà débi wípé ó lè na ọkùnrin ẹ máa ń sọ. àwọn obìnrin tó lè na ọkùnrin pọ̀ àánú ìgbà tí mo wà secondary school ó ní bẹ́ẹ̀ kátà máa ń pè ní ẹlí yẹn ní gbogbo sẹ́ẹ̀tì wa kò sẹ́ni tó máa ń dúró níwájú ẹ̀kọ́ fẹ́ fi ìbọn fẹ́ bá gbá ẹ̀sẹ̀ obìnrin sì ni àdùpanu gẹ́ẹ̀ yẹn nígbà yẹn ní ẹlí yẹn tó ti mọ̀ ṣó àwà níbi ss1 ẹ̀bẹ̀ ss2 kò ní ọmú ẹ̀ ò jù báyìí ó ń sáré ó ń gbá bọ́ọ̀lù ó ń fo long jump ó ń fo high jump tó bá tún débi ẹ̀sẹ̀ báyìí ó tún ya wèrè gan sẹ́yìn yẹn bá wá lọ́kọ̀ wá sọ pé ó fẹ́ gba lójú ó gúgùn àmọ́ obìnrin tí mo mọ̀ tọkùnrin ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ nítorí wọ́n lu ọkùnrin yẹn gbé èmi ò lè fi ra mi jẹ̀yà ń tẹ̀lé o tí bá wò pé lágbájá tí mo bá ti ṣèpè fóbìnrin ẹlẹ́kìíní ẹlẹ́kejì ẹlẹ́kẹta ètò ẹlẹ́kìíní ẹlẹ́kejì ẹlẹ́kẹta tó bá ti sọ pé màbá mi tíráì tó rẹ̀ ti wo ibi tó lè yọrí sí tètè máa fúnra ẹ̀ ní bírèkì. so obìnrin tó lè na ọkùnrin wà ó pọ̀ gan ó pọ̀ obìnrin kà máa ń fún ọkùnrin ní respect ni o kì í ṣe gbogbo obìnrin lórí ọ̀lẹ o. ọlá ìyá mẹ́sàn-án tó wà láyà wa tẹ́ ẹ̀rú fi ń bà wọ́n pé ọkùnrin ni ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ wọn lásán lórí obìnrin lẹ́gùn o obìnrin lẹ́gùn sẹ́ẹ̀ ọlọ́run obìnrin lẹ́gùn o sẹ́ẹ̀ ìjọba ti fẹ́ mọ̀ ìyàwó ní sáà tẹ bá ń bá ṣe tẹ bá dédé tẹ bá bù sóbà ẹ tẹ bá di ọwọ́ ẹ àti ó dùn mí tẹ bá ń kọjá yìí sí ọjọ́kọ́jọ́ tó bá sọ fún yín wípé mi láìkí nǹkan tẹ máa ń ṣe yìí o tó bá fẹ́ padà di ọwọ́ tó ń dìmú tó máa ń rọ̀ ni tó bá dìmú wa ni pé gbogbo yẹn le ó ti múra ìjà ni ìwọ wà dẹ̀ ní lọ́kàn pé bí a máa ń lo gbèsè bí ẹni tí bá dìmú tí mo bá tì bá ẹ̀ka ṣubú tó bá múra àti bá ìjà tó bá di apá yẹn mú kò lè dàbí ìgbà tí ò múra àti bá ìjà àwọn obìnrin máa ń na ọkùnrin dáadáa láàrin náà sáré. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé níbikíbi tó olúkálùkù bá wà lórí òkè ẹ̀pẹ́ ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olóko sànni ajé olóko sànni ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi babaláwo kan wà tí mo máa ń gbé wá sórí ètò mi dáadáa tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fẹ́ràn rẹ̀ dáadáa tó sì jẹ́ wípé olóòótọ́ babaláwo ni tó máa ń sọ òótọ́ ọ̀rọ̀ dáadáa babaláwo ni wọ́n oníṣègùn ni wọ́n tabaníkà máa wò ó nínú ètò tí mò ń ṣe mo fẹ́ lè sọ pé 95% àwọn èèyàn lọ fẹ́ràn ẹni tí wọ́n pè ní ẹni tí mo gbé wáyé ẹ má ti jẹ́ kí n sọ orúkọ wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń pè wọ́n Kọ́lá Láwọdé a nílò nọ́mbà kànnàkànnà mo jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní nọ́mbà wọn mo ti ṣàṣírí ìdánwò àbí ọ̀dà kànnàkànnà mo kì í yín o ẹ bá ń kí gbogbo ọmọ Yorùbá kẹ bá dá ọkọ yín gẹ́gẹ́gẹ́. mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ káàsán ẹ káalẹ́ ẹ sì kú ojúmọmọ orúkọ mi ò yí padà èmi ni gbogbo ayé mà sí kánnakánná Egúnjọbí Aláyàbí Òkè babaláwo ni mí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ó máa dára fún gbogbo wa o iṣẹ́ wa ò ní bàjẹ́ o mo ti tún dé lónìí o. ẹ̀tù ti ṣe kí ni. mo ti tún dé lónìí o. so bẹ́ẹ̀ ṣe dé lónìí ọ̀rọ̀ ti dé. ó ti dé.
kí ló dé tó jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ lẹ́nu sọ jáde lẹ́nu. bí bá ṣe bí mi nìyẹn Ọlọ́run ṣe dá mi nìyẹn. bí ti bò. òtítọ́ rí òtítọ́ ọ̀rọ̀ yẹn gangan òun ló yẹ ká máa sọ fún ara wa òun ló máa jẹ́ kí ilé ayé ẹnì kọ̀ọ̀kan wa ní ìtumọ̀. iṣẹ́ ìmọ̀ ayé ká mú báyìí tí pásítọ̀ bá sọ fún ẹ pé máa lọ sílé babaláwo tí àfáà sọ fún ẹ pé lọ sílé babaláwo ìṣòro tó níyẹn tó dẹ̀ lọ ní babaláwo tó dẹ̀ rí solution ṣe mọ̀ pé òótọ́ náà bá yín sọ ni ṣùgbọ́n nígbà tá a bá sọ fún ẹ pé kò tún sórúkọ míì lẹ́yìn orúkọ lẹ́rìn orúkọ Allah bí kí náà pè yẹn orúkọ Jésù àbí orúkọ ànábì irọ́ yẹn náà pa àwọn dẹ̀ ń gbẹ̀yìn lọ sọ́dọ̀ Èṣù wọ́n ń gbẹ̀yìn lọ sọ́dọ̀ gbogbo àwọn irúnmalẹ̀ yẹn so irọ́ yẹn kò bá èmi mu mi kì í pa òtítọ́ mi lèmi ó máa sọ títí ọjọ́ ayé. ẹ lọ sí school of theology. mo lọ 99 mo lọ school of theology. ní 1999 lẹ lọ sí school of theology. mo ka Bible kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. ṣé ẹ lè gbàgbọ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin Bible Kùránì àti Ifá. ó jìnnà síra wọn. bíi ti bò. ẹ ṣe rí Bíbélì kò sí ẹni tó lè tẹ̀lé Bíbélì tó yẹ kó ń ka Bíbélì lójoojúmọ́ tó ń kọ̀ntínú akadébì kan ibi tó ọ̀rọ̀ yẹn ti fi yé wa nìyẹn Bíbélì á sọ fún ẹ pé ìwọ kò gbọdọ̀ ṣe báyìí wàá débì míì Bíbélì á sọ fún ẹ pé o lè ṣe báyìí ṣẹ́nà pé nínú Bíbélì ló sọ fún wa pé a gbọdọ̀ mutí bẹ́ẹ̀ni Bíbélì náà ló tún sọ fún wa wípé o lè mu ọtí bó wù ẹ́ o lè mu ní church lórí àwọn ọtí o lè kó wá ní church kó máa mú Bíbélì náà ló sọ fún wa pé ẹlẹ́yà lọtí wáìnì aláriwo lọtí líle ẹnikẹ́ni tá bá fi tàn jẹ kò gbọ́n ṣùgbọ́n ṣe rí Ifá tí ẹ bá gbóòdùn Ifá kan ní ẹnu mi tó sọ báyìí tí babaláwo ogún ìgbà tá bá máa sọ̀rọ̀ nípa ẹ̀ olúkúlùkù lè gbé tiẹ̀ gbà bí kó gbé gbà bí ojú kan yẹn náà ló máa padà jáde sí ìdí tí Ifá fi jìnnà ní Ifá jìnnà sí wọn ó jìnnà sí wọn Ifá ò kì í ṣẹgbẹ́ wọn Ifá ò sí Ifá àti Bíbélì àti Kùránì wọn àjọ sí nílẹ̀ fún. àwọn kan mọ̀ sọ wípé ẹni tí ó bá ti gba Jésù Olúwa tó dùgbàlà rẹ̀ wọ́n mọ̀ ní kò mọ̀ ní dọ́rùn. níbo lọ ń wá. òun yín náà láti bẹ̀rẹ̀. ṣe rí ọjọ́kọ́jọ́ tí ènìyàn bá ti kú ó ti lọ sọ́run nìyẹn. bí ti bò. ẹ ṣe ìdájọ́ mi kò sí lọ́wọ́ ẹ ìdájọ́ tiẹ̀ ò sí lọ́wọ́ mi ohunkóhun tó lúkúlùkù bá ti ṣe ló máa gba èrè ẹ̀ ọjọ́ ikú ò lọ́jọ́ ìdájọ́ Ọlọ́run ló mọ bóun ṣe fẹ́ rìnrìn àjò yẹn kò síbi kan tá ti fẹ́ lọ pàdé bóyá tó bá tún di ọ̀la àwọn kan tó máa pàdé wọ́n sọ pé ìjọba ọ̀run rẹ̀ àpàdé lágbájá níbí a ò rí lágbájá níbí kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ gbogbo rere tó bá ti fẹ́ ṣe láyé máa ṣe ibi tó bá ti fẹ́ ṣe láyé máa ṣe ọjọ́ tó bá ti kú báyìí bó bá ṣe ṣe yẹn ṣe rí òjijì tí Olódùmarè mú tó máa tẹ̀lé àwọn ènìyàn kiri yẹn òjijì yẹn ní máa ṣe ló máa ṣe ìdájọ́ ohunkóhun tó lúkúlùkù bá ṣe yes so kò sí àṣepamọ́ àmì àṣepamọ́ ló wà kò ṣàṣegbé gbogbo nǹkan tó bá ti ṣe o máa gba èrè ẹ̀ ibùdókù ni gbà tó bá fẹ́ gba èrè yẹn ṣùgbọ́n pé bóyá ẹnìkan sọ pé nísìnyí òun ṣiṣẹ́ fún ìjọba ọ̀run nígbà tó bá sọ fún mi pé òun ṣiṣẹ́ fún ìjọba ọ̀run ọmọ tó wà ní chọ́ọ̀chì yẹn kò róúnjẹ jẹ ibi ń pa o tún gbé wọn ṣèpè pé kí wọn kó ìdámẹ́wàá wá tèpètèpè ìgbà tó bá kó ìdámẹ́wàá wá ìwọ gba òfin tọ́jú ọmọ tìyẹ o dẹ̀ ń jẹun òun ra mọ́tò ẹnìyẹn fẹsẹ̀ rìn àbó lọ dáko ẹ̀ oko wa oníkàmù dámẹ́wàá wá sílé Olúwa káwọn ọmọ Léfì bá lè jẹ àwọn onágbè lọmọ Léfì sọ́wọ́ ọmọ Léfì gé ọmọ Léfì ò lè ṣiṣẹ́ ní sọ ọwọ́ ń dun ọmọ Léfì ni ṣebí Bíbélì náà ló sọ fún wa pé ọwọ́kọ́wọ́ tí ò bá ti ṣe kò yẹ kó jẹ ẹ wá lẹ̀ ń ṣiṣẹ́ fÓlúwa ṣé àwọn tó lọ dáko kòkó tó dáko bì táǹkọ̀ pẹ́ tá ṣe gbogbo yẹn ta làwọn ṣiṣẹ́ fún àwọn yẹn ò ṣiṣẹ́ fÓlúwa ẹ ṣiṣẹ́ fọmọ Léfì náà. ẹ tí wàá máa gbọ́ kíní kan sí tá bá fẹ́ kọ́ chọ́ọ̀chì nísìnyí wọ́n kọ́ chọ́ọ̀chì yẹn wọ́n sọ pé lágbájá ló ní chọ́ọ̀chì bí gbogbo àwọn ọmọ ìjọ yẹn bá ṣe títí tí pásítọ̀ yẹn àbí kankan tó bá kú wọ́n á tún mú ọmọ pásítọ̀ yẹn á tún hẹ́ẹ̀dì chọ́ọ̀chì yẹn látàrí wípé tí wọ́n ń jẹ níbẹ̀ yẹn á ti ṣe ó ti di ti fámìlì gbogbo àwọn tó wá bẹ̀ wọ́n wá ń sìn wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì ti ń jára ẹ̀ báyìí bí ti bò. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ láti ń wàásù nísì pé ókè o
ìwọ sọ pé àwọn kan gbọ́dọ̀ ṣiṣẹ́ àbí nǹkan máa ṣiṣẹ́ ká máa kó oúnjẹ wá sílé olúwa kò dẹ̀ sọ́mọ̀ ìjọ kan tó ń ràn lọ́wọ́ olúkúlùkù ti ń gbọ́n o tábà máa rí 10 years to this time irọ́ tó ń tà yẹn wọn à ní rí báyà mọ́ bíi ti bò. kò sẹ́ńtà tẹ̀lé wọn àṣírí ti tú oríṣiríṣi àṣírí ló ti tú kò sẹ́ńtà ní tó kàn fẹ́ fi irọ́ tàn jẹ́ báyìí ó kàn sì wà ní òkùnkùn ni àṣírí ti tú oríṣiríṣi àṣírí ti tú ó ti tú tó ti tú sí wa lọ́wọ́ táwọn èèyàn gan ti rí pé pásítọ̀ tó sọ fún ẹ pé ìwọ kò gbọdọ̀ lọ sílé àbọ̀rìṣà tí pásítọ̀ gbẹ̀yìn lọ wòlíì tó sọ pé kò sọ́nà omi tóun náà lọ wẹ rí ẹ̀sọ́ ojú ẹ̀sùn tó ń ṣe gbogbo ẹlòmí alọ́lé babaláwo agbómi agbe lọ sí ṣọ́ọ̀ṣì a ní òní òpé kínní kan wá ní ká pọnmi wá sí ṣọ́ọ̀ṣì a máa bù sí omi tá a gbé ewé àwa fi ta ẹ̀ alọ́ra òróró ní spiritual àdá sí apẹ̀jẹ̀ òbúkọ àdá díẹ̀ sí àmísì agbe sínú kẹ́ẹ̀gì agbe lọ sí ṣọ́ọ̀ṣì tó bá ti ṣe tán bá ti gbé omi kalẹ̀ tán tí gbogbo wọn ti lọ lálọ́ lánàá máa gbé omi yẹn o tán bá ti lọ tán lọ máa tọ́ omi yẹn díẹ̀díẹ̀ a máa tọ́ sí inú gbogbo omi tí wọ́n gbé wà yẹn ó ní ká máa gbé lọ ó lómi ìṣẹ́gun ó dẹ̀ ti sọ fún yín pé wọn ẹ gbọ́dọ̀ léwé ẹ gbọ́dọ̀ légbò ẹ gbọ́dọ̀ pẹran nítorí pé abọ̀rìṣà ni wọ́n kò sí ìyẹn ní ìjọba ọ ẹ bá ń bi wọ́n léèrè ṣé wọn ò pẹran nínú bíbélì fi ṣèrúbọ. wọ́n pẹran. ẹ gbàgbọ́ pé wọ́n pa. ṣé wọn kọ́dà wọn bá pààyàn ni. ṣé wọn àpẹyẹlé fi ṣe tutù. wọ́n pa. ẹgbẹ́ ló wá dé tí wọ́n dáná sun bí tán ti ṣe ìyẹn nínú bíbélì kan yà á kúrò. àwa mọ ibi tí àwa lè sọ fáwọn ènìyàn mo ti sọ fún wọn rí tí wọ́n dẹ̀ mọ́ bá bẹ́ẹ̀. àríbi tán ti pa ẹran tán ti ní ẹran yẹn lọ pa sí orí àpáta yìí. tá a pa síbẹ̀ tán fi ṣèṣẹ́gun àti rẹ́yẹlé tán fi ṣèràpadà oríṣiríṣi bẹ́ẹ̀ níbẹ̀ ṣe bínú bíbélì náà ló wà tó bá ti wá bá wọn sọ wọ́n ní ìyẹn Old Testament ni wọ́n ní ìgbà tí Jésù ti dé ó ti fi ẹ̀jẹ̀ ra gbogbo ẹ̀ padà ẹ̀jẹ̀ mélòó níbẹ̀ lára Jésù. olóòrè wo oníkan wa tó ń tọ́wọ́ ti ṣẹlẹ̀ wá ní ẹ̀jẹ̀ Jésù ẹlòmíì ò tẹ̀sán lórí kóòtù fàyà. sẹ́rí mo bèrè lọ́wọ́ ẹnìkan tẹ̀yìn àgbà bá pe Holy Ghost power tán bá ti pè nínú church Holy Ghost fire. tán bá pe Holy Ghost fire ní church ẹbí wọn lè pé kí ni ìtumọ̀ ẹ̀. Holy Ghost fire ó yàtọ̀ sí Holy Ghost power o àmì ó yàtọ̀ sí Holy Spirit o àbí sẹ́rí Holy Ghost power tá ń pè yẹn tá bá pè gangan ní Holy Ghost tá bá lọ wò dáadáa it's a power from nowhere. bí ayé la yes náà tí òkú bá kú ní ìsìn tá bá sọ pé wọ́n dẹ̀ rí òkú yẹn kí lórúkọ tá máa pe kenitari yẹn. Ghost. ok ṣé ẹni tó bá gbé Holy Ghost yìí ṣé òkú yẹn tẹ́lómi wà nísìnyí ó lọ sí òkú sọ́wọ́ ẹ̀ tó bá ṣe ọwọ́ báyìí gbogbo wọn máa ṣubú iṣẹ́ babaláwo ni o. àwọn pásọ̀ kọ́ mọ̀ máa lo wákàtí. iṣẹ́ babaláwo ni sẹ́rí oògùn yẹn ó ní báyìí máa ń ṣe ọwọ́ báyìí náà máa ń sin sí. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹmọ̀jà tásìrí ẹ̀ pásítọ̀. ẹmọ̀jà tásìrí ẹ̀ pásítọ̀. àyè tó o bá ti fẹ́ra ẹ̀ pamọ́ yóò padà fẹ̀ sí o. ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó yà mí lẹ́nu. bó mo ṣe sọ. ẹni èso ìṣe nǹkan téèyàn máa ń lẹ́kọ̀ọ́ mọ́. mo wá ní àwọn tó ń lọ sí Mecca Medina tó ń lọ sí Saudi Arabia tí wọ́n kó òkò tó ń lọ máa lẹ̀ mọ́ ara wọn lọ́hùn. tẹ́ẹ̀mà ẹlòmíì ti ṣe wèrè tí ò tí ì já síta àpáta àbí kinní kan tó ń gbé síbẹ̀ tó yà léèrè òun náà sọ òkò mọ́ kò sí ẹni tán bí bàbá lákú bàbá ẹ̀ tẹ̀léra wọn tó lè lẹ òkúta mọ́ èṣù kọjá ẹni tẹ́ lè ju òkò sí. ẹgbẹ́ àṣàpẹrẹ kan bí bàbá Tinubu ṣe wà ní tó jẹ́ pírẹsidẹ́ǹtì wa so possible kó dé ìlú kan lóde kẹ́nìkan wá lóun ní agbára ó dẹ̀ lọ wú òkúta àbí kí ibùdó kó jẹ́ kíní bí ọ̀tà kó wá sọ pé ó fẹ́ lẹ́ẹ̀mọ́ tẹ́lá lẹ́ẹ̀mọ́ kí lẹ́ẹ̀mọ́ tó máa ṣẹlẹ̀ sẹ́nu. ìbọn dàm bí tó bá ti lẹ̀. bẹ́ẹ̀ lè sùn náà láwọn ọmọ tiẹ̀ tó ń kó kiri ẹni bá lẹ̀ òkò mọ́ ẹ̀sùn ó lè jẹ́ ọ̀hún ló ti lajú sáyé. ajẹ́pẹ́ gbogbo nǹkan tí wọ́n lọ ṣe ní Mẹ́kà yẹn tí wọ́n lọ ṣe yẹn kì í ṣe èṣù kankan náà. n tó ṣẹlẹ̀ ṣe mọ̀ pé àwọn Mẹ́kà àwọn fúnra wọn gbé nǹkan wọn gbé kalẹ̀ bísínẹ̀sì tiwọn ni wọ́n fi ń powó sí ìlú wọn ni ẹni tí ò bá dẹ̀ ti gbọ́n wọn máa gọ̀kú ni so ìyẹn ò kéèké ṣe èṣù níbo làwọn ti rí èṣù táwọn gbé síbẹ̀ ni wọ́n ń jòkòlù àtọ́jọ́ pé tí wọ́n ń sọ kòlù láti generation bàbá wa
ó yẹ kí èsùn yẹn ti kú òní ayé pátápátá ká mọ̀ borúkọ ẹ̀ mọ́ náà ó tán ti ń pa látijọ́ ìṣe kò kú ni. ó dọjọ́ tẹ́ bá gbọ́ pé Olódùmarè kan tó lè gbọ́ pé èsù. bí ti bò. wọ́n jọ wà ní nọ́mbà 1 nọ́mbà 2 ni wọ́n. nọ́mbà 1 nọ́mbà 2 ni sẹ́ẹ̀tì ló bíjúárì èsù rí àtọ́jọ́ tẹ́ ti ń gbọ́ dẹ́fun fáyà ẹ̀rọ àbíjúárì ẹ̀rí Ọlọ́run kọ́sẹ́ gbọ́kú ẹ̀ lè gbọ́kú àwọn méjèèjì. kò sí ẹni tó mọ bá ṣe dá Ọlọ́run kò sẹ́ni tó mọ bí wọ́n ṣe dá èṣù. Olódùmarè pè nínú Bíbélì ó ní Lúsíférì ìràwọ̀ òwúrọ̀ ó pọ̀nlé. gbogbo omi ìgbà tó fẹ́ mọ àwọn èèyàn gbogbo àwọn màlẹ́kà náà ní kó lọ bu erùpẹ̀ wá kò sí wọn táré erùpẹ̀ yẹn bù ṣùgbọ́n ìgbà tẹ̀sí ń lọ tó fẹ́ lọ bu erùpẹ̀ yẹn ilẹ̀ fẹ̀jú mọ́ òun àti ilẹ̀ jọjọ dámọ̀jẹ̀bù ó sọ fún ilẹ̀ pé ìgbàkigbà tó bá ti nídìí ẹ̀ wọn a máa mú padà wá rẹ̀ ìdí nìyẹn tẹ̀yìn bá ti kú wọn ni ká lọ sí èṣù ń dá ó san májẹ̀bù tiẹ̀. ó san májẹ̀bù tiẹ̀. bẹ́ẹ̀ni erùpẹ̀ ni ìwọ ọ sì parí di erùpẹ̀ èṣù ni. so kò sí ẹ̀dá alààyè kan tó bá ti lóun fàyà èṣù ó fàyà ìṣẹ̀dá òun fúnra ẹ̀. lọ́pọ̀lọpọ̀ wọn aláwọ̀ bí bàbá ẹ̀ sọ wọn ní báyìí nìkan sáwọn kò lè wọlé wọn aláwọ̀ dóògùn bẹ́ẹ̀ ni ẹ kàn mo fẹ́ ẹ wá sọ̀rọ̀ kan lọ́jọ́ kan pé oògùn ìsìn kan tí èèyàn kan máa bẹ̀. sẹ́wọ̀n pẹ̀lú mi ara tá à ń sọ nìyẹn èmi ní tèmi o tẹ bá gbé ìbọn yìí ní dúró. kí ló dé babaláwo mọ̀ ẹ́. babaláwo ni mí mo dẹ̀ máa bó oògùn wà ṣùgbọ́n máa kọ́kọ́ sàṣálà fún ẹ̀mí mi. ṣẹ́rẹ́ ni tó ń gbé ìbọn bọ̀ wá báyà dú ọ̀dà ilé o. ó mọ̀ pé ibi tó ń lọ yìí ó pọ́sibù ìwọ tó lóògùn yẹn wọ́n ti lè gbọ́ tẹ́lẹ̀ pé olóògùn ká ti lọ wá ọgbà àlùmọ̀kọ́rọ́ yìí míì tá ti ṣe bóyá ìbọn yẹn bóyá wọ́n ti rẹ́ bóyá wọ́n ti rọ́ oríṣiríṣi idán wọ́n wá bìlíìfù lé tí ìbọn yẹn bá dún lára yẹn ẹran ajálẹ̀ pétépété ni o. ọ̀pọ̀lọpọ̀ babaláwo lé wọn á ní àwọn lè jí òkú àwọn lè ṣe kéde kan wọ́n fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí gbogbo rẹ̀. kò sẹ́ni tó lè jí òkú. bí ti bò. kò sí tó jọ ni òkú tó bá ti kú téèyàn bá dákú ọ̀tọ̀ ni o ó fẹ́ǹtì ègèdè ẹ wà àyájọ́ ẹ wà sẹ́wọ̀n pé téèyàn bá fẹ́ǹtì tó bá hàn èyí tẹ́yìn ẹ̀ bá tó bá ẹni ẹ̀ bá ti papọ̀ mọ́ra wọn tó bá sì gbé ọwọ́ lé ní àyà báyìí a sì máa mọ mílẹ̀ kan bọ́tẹ́ bá ti gbọ́wọ́ lé àyà èèyàn tó ti torí téèyàn bá ti kú gbà ibi ìyá kọ́kọ́ le tẹ́ bá tẹ̀ bó ṣe ń rọ̀ yìí kò lè rọ̀ láyà dàbí òkúta kò sí ẹ̀ lè jí ṣùgbọ́n tó bá pọ̀ sì dákú ni tẹ bá sì gbèdéde yẹn sí tẹ ṣe gbogbo ẹ tọ́lọ̀ má sì lẹ́mí ẹ lò ó lè jí padà sáyé so kẹ́nìkan má sọ pé òun lè jí òkú sọ́nà ló jíwèé òkú ká fi jíwèé òkú fún. bàbá mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀ dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ máa gbọ́ ohun yín ṣé èèyàn lè fi $1 million sí tutù sá. $1 million. irú ètùtù wo lè fi $1 million sí. a kò sí fún igi orí ẹnìkan kó fi $1 million sí tutù kò sí irú ìṣòro wo ló fẹ́ dé bá ṣé ẹ mọ̀ pé kíní kan wà tí ọ̀pọ̀lọpọ̀ babaláwo ò lè fẹ́ràn mi mo dẹ̀ ti sọ látọjọ́ ìmọ̀ ni tó bá dẹ̀ possible pé ẹ rí ẹni tó jáde tó bá ti takò ọ̀rọ̀ tí mo sọ ẹ jẹ́ kí n mọ̀ o èmi àtẹni ni àjọ fẹ́ fà mí ní tó bá ti mú babaláwo tẹ́ ẹ sọ fún ìyàn pé kó lọ ra màálùú wá kó odun fáwọn ló bí pé kó máa fi màálùú bọ nǹkan káwá sọ odun fáyẹn odùfà tó bí. tó bí kó wá kí odùfà yẹn fún mi níbi tó ti sọ pé kó lọ fún màálùú ṣètùtù fún ìyá kílẹ̀ nìyẹn lé. àwọn míì máa ń pa màálùú tán fi ń bọ fá irọ́ ni iṣẹ́ scam ni. nípa àwọn lọ́dọ̀ ọ̀nà babaláwo ni wọ́n sọ pé màálùú ló pa sí fáwọn. àníṣe scam ni wọ́n ṣe gbogbo yẹn kí àwọn client tó bá ń rí wọn kán lè rí wọn pé bàbá yìí ó wà legit ó gùdù ó ṣe gbogbo ẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n mọ̀ láwọn babaláwo kan tán ní ifá mi lọ́dún ìgbà ifá mi tọdún tọ́lọ màálùú odidi màálùú akọ màálùú odidi màálùú kan mọ̀. ìgbà tó wá pa sí ìsá ti ń lo jẹ́ẹ̀tì. èmi ò sọ pé ifá ti ń bọ̀ báyìí ọmọ àwọn kan wọ́n fẹ́ ra màálùú méjì fún wọn fẹ́ pa sí fáwọn. wọ́n gbà lọ́wọ́ wọn gbígbà tó kàn ń gba màálùú lọ́wọ́ wọn àbá ṣe wọ́n kàn ń pa ni the best thing tí èèyàn lè fi bọ́ fá. even ewúrẹ́ ló dáa jù láyé ewúrẹ́ àtàgùntàn ló dáa jù ó ní condition téèyàn máa fi ẹlẹ́dẹ̀ bọ́ fá. ẹni tí ayé bá ń bàjà kárí pé bóyá ó ṣe àìsàn tó sick táwọn pa ayé ló ń bàjà wọ́n fi ẹlẹ́dẹ̀ bọ ifá ẹlẹ́dẹ̀ tá bá wọn fi wá bọ fá yẹn
ó ní bá ṣe máa ṣe ọ̀pọ̀lọpọ̀ babaláwo ni òun máa bá ṣe fi ẹlẹ́dẹ̀ bọfá ó ní bá ṣe máa ń ṣe ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ gbóná wa ò kì í pa sórí Ifá direct báwo la ṣe wá máa ń ṣe iṣẹ́ wọn tó bá ní ìdìyàn wà ní wá ọ̀tọ̀ ni àwọn akọ́ṣẹ́ ni. tí o wà ní fi máa lẹ pa màálù sórí Ifá. kì í papọ̀ ẹbí wọn léèrè kò sódùn Ifá tó gbé jáde pé bẹ́ẹ̀ lọ fi màálù bọfá kò sí. ọ̀pọ̀lọpọ̀ babaláwo. ewúrẹ́ ni Ọ̀rúnmìlà ń tọ́ka sí. abo ewúrẹ́. abo ewúrẹ́ òun la rí kà nínú odò Ifá abo ewúrẹ́. ṣùgbọ́n ìgbà tó bá ti jẹ́ pé tó bá ti lè sọ bẹ́ẹ̀ pé àwọn fífi màálù yẹn ló fẹ́ fi bọfá èèyàn ní àwọn fi ẹrin lábọfá àwọn máa fi àgbò kìje kò sí wàhálà ká máa ṣe. gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ká bá rí babaláwo tó bá jáde. inú mi á dùn láyé. kẹjọ fà á. tó bá ti wín ní mi ẹ má gbé mi sórí ètò mọ́ láyé. tá a bá ní ká wá wò ó bá ṣe ń gbá àwọn èèyàn lásìkò yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti rí ẹni tá gbá bá ṣe máa gbé fàájì ẹni lẹ́gbẹ̀rẹ̀ lọ́ba ní ìṣòro ẹ̀ rẹ̀ kí wàá ní ìṣòro yìí ọ̀jẹ̀ wọ́n ní yọ̀bọ̀ òkun wọ́n ní yọ̀bọ̀ ọ̀bàdú ayé wọ́n ní yọ̀bọ̀ kí lórúkọ rẹ̀ yọ̀bọ̀ ògbó yọ̀bọ̀ ìṣù wọ́n ní yọ̀bọ̀ ọ̀bàdú ayé wọ́n ṣàkà gbogbo ẹ̀ lọ́jọ́ bíi mẹ́wàá èdè wá ní ẹni ẹ wá pè mí ẹ wá ní ẹni gbogbo ẹ̀ jẹ́ 1.2 million. kí ni wọ́n á sọ kátà fẹ́ rà fún mi. wọ́n náà wọ́n rí wúrẹ́ ẹ̀tí ẹ̀mí kẹ́sì ẹ̀mí wọ́n rí wúrẹ́ márùn-ún wọ́n ra àpò ewúrẹ́ méjì ẹ̀fẹ̀ àpò ẹ̀fẹ̀ akọ́kọ́ bọ́ èṣù ẹ̀fẹ̀ akọ́kọ́ bọ́ ògùn mo wá ní ẹ gbọ́dọ̀ bá wa tàn mọ́lẹ̀ sí kẹ́ni. wọ́n máa ra ewúrẹ́ ìyá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe mọ̀ pé tó bá ti níṣòro òkùnkùn gbọ́n mọ́. ṣé ẹnìkan ṣoṣo náà fẹ́ bọ gbogbo kinní yẹn fún. orí ẹnìkan ṣoṣo ni mo ti rí babaláwo kan tó ní tẹ́lẹ̀ bá pọ̀ lẹ́jìdá àwọn máa pàjá mẹ́jọ nítorí ẹ̀. tó bá fẹ́ wá sí Nàìjíríà. tó bá fẹ́ wá bọ ògùn apàjá mẹ́jọ làwọn fi bọ ògùn. mo fẹ́ kẹ́ tẹ̀ mọ́lẹ̀ sí. ó yẹ kó òkúnládé tún jẹun mọ́ níbi míì ó yẹ kó lọ jòkó síbẹ̀ ibẹ̀ yẹn ti tó jẹ olè ni wọ́n. olè ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sà àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí bó bá kàn sọ fẹ́ lòmíì kò ní gbàgbọ́ ṣe rí àwọn tó bá ń parọ́ yẹn tá ń gbé owó ńláńlá yẹn àwọn ni wọ́n máa ń gbàgbọ́ pé ó máa ṣe é ṣe irọ́ dẹ̀ ni tí èèyàn bá lóun fẹ́ rúbọ ó ló máa bọ Ògún ó máa bọ Olúwayé àkókò àti yẹn la máa fi bọ Balúwayé Ògún tó lágbára jù tá a máa fi bọ Ògún ajá ni ṣẹgbọ́n mi bẹ́ẹ̀ yẹn níbi tí Nàìjíríà sì bàjẹ́ dé yìí a sì máa rí ajá 60-70 ọ̀ọ́ká sọ pé 100,000 ewúrẹ́ a sì máa rí ewúrẹ́ tó bá tóbi a sì máa rí 120-150 ṣẹgbọ́n mi tábà sì calculate gbogbo àwọn kan tá à ń sọ yìí kò tí ì gbúdọ̀ lọ 1,500,000 ó ti pọ̀ jù ṣùgbọ́n irú àwọn èèyàn tó bá wọn sọ bẹ́ẹ̀ yẹn wọn ò kì í gbà wọ́n máa ń láìkí àwọn tó máa bá wọn sọ irọ́ yẹn inú wa wá dùn wọ́n ní ẹni yìí máa ṣẹ́ ó pe owó ńlá àwọn fúnra wọn ló máa ń fúnra kó sí ọwọ́ ẹlòmíì gbó bá sọ̀rọ̀ dọ̀la kò gbọ́ tó bá ti wá ṣe tó kàbùkù tán ó wá náà gbà wọn pọ̀ kò sí tó jọ mọ́ nǹkan táwọn babaláwo yìí sí pé lágbájá lọ gbé màdùn wá kábà ẹ fi bọ́ fá irọ́ ni oògùn yẹn ò lè sẹ́ lọ́bì kankan kò lọ́bì kankan oògùn yẹn ò lọ́bì kankan ká ń sọ ibi tí Ifá ti sọ fún tí ó ti sọ jáde pé ká lọ fi màdùn ká lọ fi bọ òun ká sọ odò yẹn jáde. ẹ fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́ ọba ìlú fúnra ẹ̀ tó jẹ́ kábíyèsí ìlú tó bá fẹ́ bọfá tó jẹ́ ọba abo ẹran ló gbọ́dọ̀ fi bọfá. ok ọba ìlú nù. bẹ́ẹ̀ ni abo ẹran ni ṣùgbọ́n tó bá ti lè pa màlúù tó sọ pé màlúù la fi bọfá tí ẹlòmíín bá ti wá dọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ yẹn wọ́n á màmá ṣe máa mú ẹnìyẹn má dẹ̀ ṣèbí ìgbà tí mo sọ ọdún fàmí lọ màlúù ni mo fi bọ́ ẹnìkan ló ra màlúù yẹn wá tẹ́ bá ń ṣe é sì tá a fi màlúù tá a fi bọfá fún yín gbogbo nǹkan yín á ṣe gbá á ṣàwo àwọn iná wa ò gbá ẹni tó ra màlúù bóyá 1 million naira bí 1 million plus tó fi bọfá àwọn ọ̀dẹ̀ ní mà pé wọ́n wá client ni wọ́n wá client ni iṣẹ́ 19 ní 19 làwọn pè wọ́n. 17 ni 19. táwọn wò ní iṣẹ́ Ifá iṣẹ́ babaláwo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo gbé lọ́wọ́ bẹ́ẹ̀ dé wájú bá kò sí ìlú tẹ́ẹ̀dẹ̀ bá babaláwo. náà gbogbo babaláwo yẹn sì báyìí ṣé gbogbo wọn náà ló lóòótọ́ torí ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde wọn ní lè sọ jáde o. èyí ṣe gbogbo babaláwo ló lóòótọ́ fake pastor wà babaláwo onírọ́ wà
bẹ́ẹ̀ ni wòlíì tó jẹ́ pé onírọ́ wà tọ́lọ́run ò pè rárá tó lọ́lọ́run pè bẹ́ẹ̀ ni babaláwo míì kò mọ nǹkan kan á jòkó ara wọn là ń sọ nísìn àwọn kan wà sí tó bá pàdé wọn wọ́n lè sọ fún ẹ pé má wọrí àwọn máa gbé ẹdẹ lẹ́fù kan lẹ́fù tá a máa gbé ẹdẹ tá a bá parí iṣẹ́ owó tán àwọn yẹn tó bá dọ̀dọ̀ wọn wọ́n fẹ́ ṣiṣẹ́ owó fún ẹni ọ̀rọ̀ wọn kí kò ní iṣẹ́ ajé iṣẹ́ ajé iṣẹ́ ajé ẹlòmíì ò gbọ́fà kò omi tutù tó fẹ́ ṣe tó bá débẹ̀ àlọ́ ní àwọn iṣẹ́ kan tó fẹ́ gbé kalẹ̀ fún ẹ so kì í ṣe gbogbo babaláwo lóòótọ́ even 100% wa a lè rí ju 35 nínú àwọn babaláwo Nàìjíríà 35%. àwọn babaláwo mọ̀ gbọ́n kẹtẹ́ ìsọ yìí. kan jáde a ti wà lórí ètò yóò ti pẹ́ ra àti ìrèyàn mo ti retí ṣé ẹ mọ̀ kan tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ṣe fún wa ni ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì máa pè wá fún ìdáfíò ká máa bí wá ayẹyẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn á ti ọ́fíìsì ẹ̀ tipẹ́tipẹ́ torí kò mọ̀ irú ọ̀rọ̀ màálùú tó ṣẹlẹ̀ sí táfi bọ́ fáyé tó bá jẹ́ pé a rí àwọn kan tá gbé jáde káwọn ní àwọn babaláwo a máa pe babaláwo kan ní stéètì báyìí a máa pe báyìí a máa pe báyìí a máa pe báyìí ẹ jọ̀ọ́ ẹ wá ṣàlàyé fún wa bóyá lọ́sẹ̀ yìí kí ni ìdí tó fi yẹ ká máa fi màálùú bọ́ fá tán bá sọ wọn kọ́ lẹ̀ wọ́n tún pe àwọn míì tán bá fi máa ṣe láàárín oṣù bíi méjì mẹ́ta wọ́n á mọ̀ bóyá babaláwo yẹ o wọ́n mọ tí wọ́n ṣe àbí irọ́ olè náà ń jà torí àwa mọ odù tó bí tí wọ́n fi abo ẹran ká máa fi ń bọ fá bọ̀tí ifá ò sọ fún wa mi ò gbọ́ débẹ̀ pé ká máa fi màálù ká máa fi bọ fá so ẹni tó bá fi màálù bọ fá èmi á sọ fún tábàjọ jòkó báyìí pé onírọ́ ni ẹ́ o lè ra màálù kó pa o kó fi ṣe kinní fáwọn èèyàn o sọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà dẹ̀ ń pa màálù yẹn wọn pa sórí ifá wọn o ẹlòmíà kan pa àdẹ̀jẹ̀ sílẹ̀ àníkàn fi ṣe màálù ló fi sọdún fáwọn lọ́dún yìí kò pa sí òtóró léwu ó léwu o ẹni tó bá fi màálù tó bá pa sórí ifá tó bá di ọdún tó tẹ̀lé ó gbọ́dọ̀ pa màálù yìí tó bá tún di ọdún tó tẹ̀lé ó gbọ́dọ̀ pa màálù yẹn tẹ̀léra wọn ní ẹ̀ẹ̀mẹ́ta tí ò bá pa tẹ̀léra wọn tọ́mọ ẹ̀ bá kú ìyàwó rà kú. tọ́mọ ẹ̀ bá kú ìyàwó ló. bẹ́ẹ̀ kí ló dé sọ bẹ́ẹ̀. èèwọ̀ ló ṣe àwọn àjànú tó invite yẹn ọdún mẹ́ta náà máa fi jẹ lọ́wọ́ ẹ̀ torí kì í ṣiṣẹ́ Ọ̀rúnmìlà ó kàn ṣe tara ẹ̀ ní kì í ṣiṣẹ́ Ọ̀rúnmìlà rárá so kò sí ó máa ní problem àbí tó bá pẹ́ kí nǹkan ẹ̀ máa bàjẹ́ lójú ẹ̀ mo ti sọ fún mọ̀ nìkan mo forúkọ bò láṣìírí mo ní mọ̀ pa màálù sí fà ẹ̀ má fi màálù bọ́ fà ẹ̀ ó pè mí lọ́jọ́ kan ló fẹ́ sọdún fà ẹ̀ wọ́n pẹ́ mo lọ́dọ̀ máa jẹ́ o ẹ lọ pé babaláwo míì tí ò bá yẹn pa ilé òfin ògo mi ṣeré lọ́wọ́ anybody ìgbà tó ṣe ó sọdún fà ẹ̀ tán kò ju ọ̀sẹ̀ kan bó ṣe bí stroke ṣe visit ẹ̀ ó ṣubú tá pátápátá mo ní ṣe kò tán ẹ eré tá a sáà padà lọ gbé ewúrẹ́ dúdú tá a fi padà bọ́ fáàyè ní tá a rọ lójú ó ní láyé òun ò ní dẹ̀ mo ní máa continue odùnfà ò sọ ṣé rí odùnfà tó bí pé ká máa fi ewúrẹ́ bọ fá ó wà ìrẹtẹ̀ méjì ló bí nínú odò Ifá ẹ kí ìrẹtẹ̀ méjì yẹn. ṣé rí ìrẹtẹ̀ méjì yìí ló ti fá fún Ọ̀rúnmìlà nígbà tí ìyá ìyàwó ń jẹ Ọ̀rúnmìlà obìnrin kan náà ìyá ọkọ ń jẹ wọ́n wá sọ fún Ọ̀rúnmìlà pé kí Ọ̀rúnmìlà lọ kí ó lọ wá àgbọ̀nrín wá kó wá fi bọrí ẹ̀ ìgbà tó Ọ̀rúnmìlà lọ bí tó ti wá àgbọ̀nrín já sínú kòtò nínú igbó obìnrin náà babaláwo sọ pé kó náà lọ wá àgbọ̀nrín kó fi bọrí kó bá lè lọ́kọ ibi tí Ọ̀rúnmìlà ti ń dúrà àti fa àgbọ̀nrín yìí obìnrin yìí náà bá ń bẹ̀ obìnrin wá bẹ Ọ̀rúnmìlà pé bàbá jọ tí ẹ bá ti gbé sí òkè ẹgbẹ́ fún mi òun fẹ́ lọ fi bọrí kó bá lè ní ọkọ Ọ̀rúnmìlà ní kóun náà fi bọ orí ní kóun náà bá lè níyàwó ẹni tó ń wọ́kọ́ pàdé ẹni tó ń wáyà Ọ̀rúnmìlà wá dà bí ọgbọ́n Ọ̀rúnmìlà wá wò ó pé ọmọbìnrin yìí tó ń bá ní ká máa jáde sí ìgboro òun ò ní rí bá sùn mọ́ ilẹ̀ wá sún wọn bí ilẹ̀ ṣe sún Ọ̀rúnmìlà tàmọ́ra wá já koríko já sílẹ̀ ó wá bá sùn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú odùn Ifá yẹn Ọ̀rúnmìlà la kọ́kọ́ gbọ́ tó kọ́kọ́ bóbìnrin sùn lórí ilẹ̀ ìgbà tó bá sùn ó jẹ́ ìgbà tó ọmọbìnrin yìí ṣẹ̀ṣẹ̀ parí nǹkan oṣù ẹ̀ẹ̀kan yẹn l'Ọ̀rúnmìlà bá sùn tí wọn ò ríra wọn mọ́ ẹ̀ẹ̀kan tó Ọ̀rúnmìlà bá sùn yẹn olóyún ìgbà tó wá yá ní ìgbà yẹn ènìyàn náà máa fi ń bọ Ifá
Ọ̀rúnmìlà wá lọ lórúkọ tá máa ń pè nínú odò fátá ti fẹ́ lọ rà ní ọjà. Wọ́n wá lọ ṣé wá rí ọmọ tí obìnrin yìí bí fún Ọ̀rúnmìlà yẹn, ọmọ yẹn náà rà wálé tí Ọ̀rúnmìlà fẹ́ fi sọdún fá. Ibi tí wọ́n ti mú sí ìyá arúgbó kan wà bẹ́ẹ̀, ọmọ yẹn wá ń kọ àwọn orin kan. Orin tó ń kọ yẹn ni màmá arúgbó yẹn gbọ́ tó wá pe Ọ̀rúnmìlà pé Ọ̀rúnmìlà ẹran tó fẹ́ fi sọdún fá ẹ lọ́dún yìí, ó ní àwọn ọ̀rọ̀ kan tó ń sọ òṣó ní ọmọ sì ta ni. Ọ̀rúnmìlà wá ní òun ò lè sọ pé ṣùgbọ́n ọmọ yìí ń sọ àwọn nǹkan kó dẹ̀ dárúkọ ẹ̀, ọmọ yẹn wá dárúkọ ìyá ẹ̀, àwa ní ká lọ mú. Bọ́n ṣe mú Ọ̀rúnmìlà wá bèè pé ta ni ìyá ẹ̀, ó dárúkọ Ọ̀rúnmìlà mọ̀. Ta ni bàbá ẹ̀, ó ní ìyá sọ fún un pé Ọ̀rúnmìlà lórúkọ bàbá àwọn. Ọ̀rúnmìlà wá mú wá ní ọmọ yẹn pé ká bọ́ gbogbo aṣọ tó wà lára ẹ̀ kúrò ká lọ wọ ní aṣọ ẹ̀tù. Ó wá ní ká padà lọ sí ọjà. Ó ní láti òní lọ gbẹgbẹ gbòde èpè, ẹnikẹ́ni ò gbọdọ̀ fi èèyàn bọ fámọ́, ẹ lọ rí ikun kẹrẹ ẹja kẹsì ra abo ẹran dúdú. Abo ẹran yẹn tá máa fi ń bọ fàyà máa fi ń ṣèrà padà ọdún kan láwọ máa tọrọ tó máa lo gbàdún láyé tí ò bá dá lọ. Ìràpadà la máa fi ń ṣe ìràpadà ọmọ yẹn lọ́jọ́ yẹn, torí tó bá jẹ́ pé kì í ṣe ọpẹ́lọpẹ́ màmá yẹn àbí ọmọ yẹn mọrúkọ bàbá ẹ̀, Ọ̀rúnmìlà bá tún fọwọ́ ara ẹ̀ síra. Ewúrẹ́ la máa ń lò. Ewúrẹ́ dúdú sì ni. Ewúrẹ́ dúdú ni. Ayébọ̀ wọn ní fún ewúrẹ́ funfun gbọ́fá. Mi gbọ́ rí. Ewúrẹ́ pupa gbọ́. A lè lò tó bá ní kọ́lọ̀ mi sára. Ṣùgbọ́n èyí tó rí ìjù nínú pé a fẹ́ bọ tó bá jẹ́ Ifá la fẹ́ bọ tí Ọ̀rúnmìlà fẹ́ràn jù láyé abo ẹran dúdú. Kí ni pàtàkì ètùtù bíbọ? Ètùtù. Ó máa jẹ́ kí ogun sẹ́ni, ó máa jẹ́ kí èèyàn rọ̀ máa lọ. Ìdí ẹ̀ nìyẹn tí a bá lókun tó ní ìṣòro tó bá rẹ́bọ tó ṣe tutù ọ̀nà á ṣí wàá rọ̀ máa lọ. Tí kìí bá ti ṣe pé àfọwọ́fà ẹ ti pọ̀ jù ni o. Tá àfọwọ́fà ẹ bá pọ̀ jù bó kàn rẹ́bọ tó ṣe tutù kó lọ bí kankan o. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ tó bá ti èèyàn jẹ́ tó ní tó bá ti rúbọ ẹbọ yẹn á lọ ètùtù wàá rọ̀ máa lọ ẹ̀rọ ni o. Ojú kan lẹ́nu ìyá wà. Òun ni mo ṣe sọ lọ́jọ́ yẹn pé kì í ṣe gbogbo iṣẹ́ tí babaláwo bá ṣe ló máa ń dáhùn. Ṣùgbọ́n àwọn babaláwo máa ń gbàdúrà pé iṣẹ́ tí ò bá ti ní orí yìí tí ò ní mú káyìn ìyìn èèyàn kan máa gbé wá sọ́dọ̀ wọn. Kì í ṣe gbogbo iṣẹ́ tí babaláwo bá ṣe ló máa ń dáhùn. Kì í ṣe gbogbo iṣẹ́ tí babaláwo bá kì í ṣe Ọlọ́run náà ṣe bá ń gbìyànjú ni. À ń gbìyànjú ni. À ń gbìyànjú náà kì í ṣe Ọlọ́run. Bọ́tà àfọwọ́fà ẹ bá ti pọ̀ jù kò lè wọ́ọ̀kì. Ṣé babaláwo ṣé obìnrin lè gbàfà? Obìnrin ló ti bí léèrè ni pé ṣé obìnrin lè gbàfà? Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo tí mo rí wọn lóbìnrin lè gbà. Wọn láwọn kan lágbé irun ní ìwájú díẹ̀ láì ní. Wọ́n á fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀. Wọ́n ti fi kíní wọ́n ti fi lu ọ̀pọ̀lọpọ̀ àwọn. Obìnrin ò lè gbàfà. Èrú ni. Bíi ti bò. Èmi ò gbọ́ mi ò rí ibi tí Ifá ti gbé jáde, ó tún jẹ́ ìbéèrè kejì tún nìyẹn o. Ẹni tún bá mi bi wọ́n léèrè anytime pé ìjẹ́ a rí ọkùnrin tó lè púrùfù ẹ̀, babaláwo tó lè púrùfù ẹ̀ bí tí Ifá ti sọ pé ká máa kó fáfóbìnrin. Ó wá tú odù yẹn ká gbọ́. Ọ̀rọ̀ tẹ̀ sọ lọ ẹni èrú ni mo gbádùn. Èrú ni tí wọ́n bá sọ wípé kí obìnrin lọ gba Ifá. Èrú ni. One, ẹlòmíì kò lórí ọkọ. Ìgbà tí ò bá ti lórí ọkọ yìí tó máa ṣe ni wípé kó lọ wá ọkùnrin tó bá nífá kó fẹ́, àbí tó bá pàdé ọkọ tó fẹ́ fẹ́ kó sọ fún ọkọ pé ṣé wàá fẹ́ mi, tó bá wà pé wàá fẹ́ mi wàá gbà fáwọn. Tí ọkọ yẹn bá ti gbà, ṣùgbọ́n tó bá sọ fóbìnrin pé kóbìnrin wa lọ gbà fá, tí a bá fẹ́ lọ gbà fá ní ìlànà ọ̀dọ̀ wa níbí ibodè mẹ́ta la máa ń tó. Ibodè mẹ́ta tá a máa ń tó yìí obìnrin ò lè tó mẹ́tẹ̀ẹ̀ta. Ìlú nǹkan ìkejì tẹ́ bá jòkó ní ọ̀hún sí orí ìtẹ́ lọ́hún nínú ní gbòdù, wọ́n máa kó ìkẹyìn lé ẹ lọ́wọ́ fúnra ẹni wàá lu ìkẹyìn lọ́hún. Mi ò gbọ́ rí, mi ò dẹ̀ tí ì múyàn lọ sí gbòdù rí pé obìnrin á jòkó lórí ìtẹ́ ní ọ̀hún á máa lù èdè tí ẹni bá wọn rìn ìyà torí ìrìn ìyà ni. So obìnrin ẹnìyẹn ló máa kó ìkẹyìn fúnra ẹ̀ táwọn máa lù. Obìnrin ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. So ọ̀nà wo wá ni tó fẹ́ fi sọ fún mi? Àìmọye àwọn tá ti tì sí kinní yẹn. Tá bá gba fá ọjọ́ kan tó bá gba fá wọn máa fá gbogbo irun orí ènìyàn. Wọn náà máa fi dó èṣù. Tá fi sọ pé lágbájá yìí èṣù títí ẹ̀ ní pẹ̀lú yankí. Ókè náà ẹ wá sọ pé obìnrin yẹn amú díẹ̀ níwájú, amú díẹ̀ lẹ́yìn, amú díẹ̀ níbí, amú díẹ̀ níbí. Ẹni obìnrin kóbìnrin tó bá ti fa orí ẹ̀ ó ti di opó. Kò sí obìnrin tó gba fá
tí ọkùnrin bá ń bá sùn ayé ọkùnrin yẹn á máa bàjẹ́. Obìnrin tí ò bá dẹ̀ láàjẹ́ ò lè sọ pé òun fẹ́ lọ gbafá torí kò síṣẹ́ tó lè ṣe láyé ẹni obìnrin tó bá ti gbafá ikú ìyá ló máa kú. Ikú ìyá ló máa pa. So kò sí nǹkan kan lórí ẹ̀ pé obìnrin lọ ń gbafá yẹn kò sọ̀rọ̀ kankan níbẹ̀ irọ́ pátápátá ni. Obìnrin ò lè gbafá ká wá púrúfù ẹ̀ ṣe bó ti ń dìjà báyìí. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ pé kó lọ́mọ gbafá gbá sọ pé lóbi tó bá ti gbafá wà rọ́kọ ìgbà tó ti gbafá nìsí for past 10 years síbẹ̀ ojú kan yẹn ló sì wà. Wọ́n ti ń jà ó ti ń dìjà tán ti lọ ń bá wọn pé ṣe bẹ́ẹ̀ yìí tá bá ti gbafá wà máa lọ́kọ ó lè gbafá kó lọ́kọ. Ṣé obìnrin míì tí ò ní wà tẹ́lẹ̀ tó ṣe pé ó máa ń gbìyànjú láti control ọkùnrin tó bá ti wá lọ gbafá yẹn fàyà wá gba ìwà burúkú yẹn kó lọ́wọ́ ẹ wá lọ fọkùnrin wá báyìí àbí kí ló dé tá a máa láìkí irọ́ ibi tá a ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nìyẹn òótọ́ ni ká máa sọ fúnra wa. ọ̀dà ẹjẹ́ afákú lọ báyìí kì í ṣe gbogbo èèyàn pátápátá ló lè gbafá. kì í ṣe gbogbo èèyàn bíi ti bò. ogun lé ló máa ń mọ èèyàn gbafá. lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yahoo kéékèèké ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló ṣe kéfà gbọ́n sóde. wọ́n gbá wọn ni. àwọn yahoo kéékèèké mọ̀. àníwọ̀n lù wọ́n ní jìbìtì ni. bíi ti bò. o lè lọ sílé babaláwo kó dáfá kí babaláwo sọ fún ẹ pé lọ ṣẹbọ kó ṣe tutù ṣe ti gbọ́ mi ìyẹn ò ní kó má rọ̀ ọ̀nà lọ. bọ́lá ń ṣe dá ẹ yàtọ̀ sí tèmi o lè torí pé èmi gbafá sí kí wọ́n náà sọ pé ìwọ náà fẹ́ lọ gbafá sójú ọmọ ìpín yẹn. ṣùgbọ́n anybody táwọn bá ti rí lọ́pọ̀lọpọ̀ àwọn babaláwo wa pé ó wá báyìí tán bá tẹ̀ wá lé tájẹ̀tì pé ó rọra ní change díẹ̀ dání wọn ni kó wá lọ gbafá ni látàrí kan lè rí owó ẹlòmíín gbafá ayé ẹ̀ bàjẹ́ náà. nígbà tó ṣe pé kò jọ mọ́ ìṣẹ̀dá ẹ̀ wọ́n dẹ̀ lọ gbé yé lórí bẹ́ẹ̀ àmọye tó wà nílé ayé tí ò gbafá tó ò ṣe kankan táyé ẹ̀ ní ìtumọ̀ ju tẹ́ tó gbafá lọ. Ìṣòro kọ̀ọ̀kan tó wà ní ìdílé olúkúlùkù ogunlé ló máa ń sùn yàn lọ gbafá ifá ẹ̀ ṣe nǹkan téèyàn fi ń ṣe gbajúmọ̀. a jẹ́ pé kò pa dandan gan kọ́ ọmọ babaláwo gan fún ẹ̀dá gbafá. kò bí dandan ọmọ tó bá tún jáde látàtà. kò bí dandan kò ìṣẹ̀dá òun àti bàbá ẹ̀ wọn kì í ṣe kan ògo bàbá yàtọ̀ sí ti ọmọ kò bí dandan kọ́ ọmọ babaláwo gbafá. Ókè tẹ́ bá lóbi dandan tí babaláwo bá bí gbogbo àṣà ọmọ tó bí tó fi bí obìnrin ńkọ́ yóò lọ kó fá fún gbogbo wọn. yóò lọ kó wọn ní ìyàlẹ́ fa. ẹ̀yálẹ̀ kéde dandan tí babaláwo bá bọ́kùnrin ńkọ́ ṣé yóò lọ aya ọkùnrin ni lóun fẹ́ kó fá fún. Pàtàkì ifá kò ju pé ẹ̀ńtọ́ bá ní ṣòro lọ ní gbafá. òun ló máa ń gbà ṣebí ìyá tó bí mi ọmọ márùn-ún la bí gbogbo wa ọkùnrin ni. Nínú ìtàn mi ò tí ì gbọ́ rí pé ẹni tó gbafá tó jẹ́ babaláwo wà ní ìran mi bàbá tó bí bàbá mi oníṣègùn ni tó gbówó kan èmi nìkan ni mo gbafá senior brother mi kò gbafá chọ́ọ̀chì ló máa ń lọ ṣé mo lówó tó ní. àbúrò mi tán bí tẹ̀lé mi ọlọ́run náà kẹ́rù náà àwọn yóò dé gbafá. wọn ò ní fáwọn gbafá ṣọ́ọ̀ṣì náà ń lọ ìpín wa ò jọra. ọ̀pọ̀lọpọ̀ lómi tí ṣòro bá ti dé báyìí ọgbọ́n ọjọ́ lọ gbafá. kẹ́ ẹ gbafá ìyẹn ò tètè ó lè gbafá kó gun máa sẹ́ẹ̀. bíi ti bò. náà nígbà tí òjò mọ ìpín onítọ̀hún ó kéré sísà ẹni tí ẹsẹ̀ ń dùn ká lọ lo oògùn ẹ̀fọ́rí kò lè lọ kì í ṣe gbogbo èèyàn ló lè gbafá tó bá ti rí babaláwo tó ṣe pé ọ̀rọ̀ òkè kọjá ó yá wàá wá bẹ́ẹ̀ kí n sẹ́fá fún ẹ wàá wá bẹ́ẹ̀ kí n kó fá fún ẹ ó ti fò lè kún ó níbi tí ìṣòro máa dé kéèyàn tó sọ pé mo fẹ́ lọ gbafá àbí lágbájá yìí wàá gbafá torí tó bá ti gbafá every year ló gbọ́dọ̀ máa sọdún fá ifá òdẹ kì í ṣe nǹkan tí ẹ lè gbà tẹ́lẹ̀ lọ àbádùn ẹ torí tẹ́ ẹ bá gbafá tẹ́lẹ̀ ẹ nídìí ẹ mọ́ bóyá ẹ lọ jó dànù bóyá ẹ kò dà sí omi ogún ṣẹ̀ṣẹ̀ dé nìyẹn ìdílé ní ò ráìtọ̀ fún tán pátápátá ni ìdílé yẹn ò kàn lè bàjẹ́ ìmọ̀ ẹni tó ṣe ní àrọ́mọdọ́mọ ò máa jẹ ìyá ẹ̀. ìdílé yóò ráìtọ̀ fún. a máa wá díẹ̀ dáadáa téèyàn tó gbafá ni ẹ̀tọ́ dáadáa ni o kì í ṣe nǹkan téèyàn dédé ṣe o. láàárín ọdún kan ṣá ṣé mi agídí ni tí mo lè fi kó bá fẹ́ nìkan àbí méjì. láàárín ọdún kan. ẹ lè dọ̀dọ̀ mi kí wá dáfá fún ẹ eléyìí wá lòdì lọ gbafá eléyìí lọ́la lọ gbafá eléyìí lọ ṣèkínní lọ gbafá irọ́ mi ẹlòmíín ṣe títí ó kó fá fún táyé kàn yìí ó nìkan ṣoṣo
ìbejì bíbó akófá mu ààrẹ èèyàn tó kófá fún tẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá kan bàbá yóò kó wá fún táyé kẹ́hìndé ààrẹ ẹni tó kófá fún ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ nínú babaláwo ẹnu babaláwo ilẹ̀ dídà ní ọ̀dàlẹ̀ ni o ò lè kófá fún fámìlì ìyàwó ẹ̀ ìdí rèé o orò lànà kò dẹ̀ sí bó ṣe tóbi tó tí o bá lọ fámìlì house ìyàwó ẹ̀ tí gbogbo wọn bá jòkó báyìí wọn kàn lè sọ fún ẹ pé kó má dọ̀bálẹ̀ ni kò sí wàá tẹ̀ báyìí tó bá fẹ́ kí wọn àbí ẹni tó bá dẹ̀ ti kófá fún o gbọ́dọ̀ tẹ̀ kí. yes tí n bá kófá fún president of Nigeria lónìí tó bá ń bọ̀ níbi ibi tí màá ṣe jòkó rí bí ilé lọ́pàdé ẹ̀ tó bá dẹ̀ débi tó bá gbọ́ babaláwo wà bí a wá èmi máa tètè sápàdé àná fẹ́ lẹ́ni torí ègbé wà bẹ́ẹ̀ mú wà bẹ́ẹ̀ so wá pọ́sibù kí wá kófá fún fámìlì ìyàwó mi mo wá lọ bẹ̀ bóyá o tiẹ̀ tí ìsanwó orí ìyàwó yẹn nígbà yẹn ìgbà tó bá fẹ́ padà lọ fẹ́ ìyàwó yẹn adọ̀bálẹ̀ o ọmọ wúrà sì jókòó ẹ tó kófá fún yóò ṣe máa gbọ́n sẹ̀rẹ̀ tó bá bẹ̀ tó jẹ́ ìlú wa báyìí wọ́n máa ru ọtí lé ẹnìyẹn lórí ni tí ò rú láti ta wọlé ọmọ owó ẹ̀ sì wà bẹ́ẹ̀ kò lè báyìí gbé so àwọn kíní yẹn rọ́ọ̀gì ó rọ́ọ̀gì ẹlòmíì nísìnyí ọwọ́ ẹ̀gbọ́n ẹ̀ ló ti gbà fá ẹlòmíì kó fá fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó jọ ọmọ ìyá ẹ̀ tó kó fá fún. bẹ́ẹ̀ ló lè ṣí ṣọ́ọ̀bù yọ̀ wá lọ déédéé next thing that ìfà. kì í ṣe ifá ló máa sọ wípé ṣọ́ọ̀bù ẹ̀ máa lọ déédéé wàá kọ́kọ́ béèrè tó bá béèrè sí wàá ṣẹbọ wàá ṣètùtù tó bá wà wò ó síbẹ̀ ó níbi tó máa dé kó tó ti máa sọ fún ẹgbẹ́ lágbájá ibi tó dé yìí lọ gbà fá ìtumọ̀ tí èèyàn fi ń gbà fá ni pé ẹni tí ayé ẹ̀ ò bá túrètì tí ò ní ìtumọ̀ tó bẹ́ẹ̀dì yányán tá ti gbìyànjú la máa sọ pé lágbájá wà lọ gba ifá látàrí pé ká lè rí ìdí ìṣòro yẹn pátápátá ó kẹ́ ẹ lè fi ṣe fáìlì àwòtí ìṣòro yẹn ibi tó wà ó pọ́sibù kẹ́nìyẹn iṣẹ́ tó ṣe kó má jẹ́ iṣẹ́ ẹlòmíì obìnrin tó fẹ́ sílé kì í ṣe obìnrin tó yẹ kó fẹ́ tó tá a bá ṣe èèyàn àárẹ̀ àṣírí yẹn lágbájá iṣẹ́ báyìí ló yẹ kó máa ṣe nǹkan báyìí ni kó lọ máa ṣe nǹkan báyìí máa jẹ nǹkan báyìí máa mú ifá yẹn á gbé jáde ṣùgbọ́n ẹlòmíì àtọ́jọ́ tó ti délé ayé kò má kó kọ́ ti yẹ lọ ní babaláwo rí kò rẹ yẹ lé ó wà òkè òun gbádùn ibẹ̀ lẹ́lòmíì ti ń pẹran sáá tí ọ̀rọ̀ ẹ̀ ní ìtumọ̀ yóò lọ pàṣà. ẹ̀ á máa pàṣà ní ọ̀rọ̀ ẹ̀ ọ̀dẹ̀ ní ìtumọ̀ kó lọ yẹ ọwọ́ ẹ̀ wò ẹni ìṣòro tó bá ti lé àlejò kẹ́nìyàn lọ yẹ sí ọwọ́ ẹ̀ òtítọ́ mo sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó wá nílùú èkó ṣe wọn aláwọ̀ àbọ̀fá sáré dìde bá rẹ̀ bọ̀ fásá láìsí pé bíbó aláwọ̀ àbọ̀fá. wọ́n lè bá bọ̀ fa ẹni omiì wà ifá lè jáde pé ká bọ̀ fún lágbájá a lè bọ̀ fún ṣẹgbọ́n mi ẹlòmíì ìdẹ̀rẹ́ bí a ti gbà fáì tẹ́lẹ̀ tó kó sọ̀dọ̀ babaláwo ẹ̀ a lè bọ́ ṣe ti gbọ́ mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe pé kí fáwà ní ìlú òyìnbó ọba àwọn kan máa ń ṣe kinní kan tọ́lọ́pù wọn sì wọn lágbájá àwa ò bọrí fún ẹ irọ́ ni o. wọn lè bọrí fún bó ló ṣe máa bọrí fún láìsí lórí rẹ. èèyàn fúnra ẹ̀ ní máa ń fọwọ́ ara ẹ̀ bọ orí ara ẹ̀ òun náà máa fi sọ pé ọwọ́ ìmọ̀lẹ̀ ní máa fi tún orí ara ẹ̀ sí. tí a bá fẹ́ lọ gba fálọ̀dọ̀ wa ìdí tí àwa owó wọn fi bọ orí wa ní ẹnìyàn á kúnlẹ̀ á máa fi obìnrin kan orí wa pé igbódùn táwọn lágbájá lọ yìí káwa náà má pàdé odun tiwa lọ́hùn. ìdí tá a máa fi obì bọ orí nìyẹn pé ẹlẹ́dàá mi mò ń tẹ̀lé lágbájá lọ gbódùn lálẹ́ yìí o má jẹ́ gbódùn tèmi pàdé torí sósó méje rìn kan fojú kanra wọn ìkan máa ń yẹ̀ bẹ́ẹ̀ èyí tó wọ́ọ̀sì jù tí ò yí ọ̀pọ̀lọpọ̀ babaláwo míì tí wọ́n ọmọ ẹni tẹ́ ń kó fá fún ní gbogbo gbà wíríwírí ó dún babaláwo kò gbọdọ̀ papọ̀ mọ́tọ́mọ awo tó fẹ́ lọ kó fá fún. gbogbo nǹkan tẹ̀ ń sọ̀rọ̀ babaláwo mọ̀ gbọ́. kan jáde sí mi mo ń wá wọn gidi àfẹjọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí mo dì pamọ́ tó ṣe pé àwọn awo méjì rà láfẹjọ máa tú wọn á jòkó báyìí ìbá jòkó ẹ wàá máa jù sí wa ní kọ̀ọ̀kan bóyá ẹ ti kọ question yẹn sílẹ̀ á wàá máa mú. ọjà tabaálẹ́ká wù àsìkò ń bọ̀ láti ẹ̀sìn yẹn tabaálẹ́ká wù kí ìyẹn gba fa sótúmọ̀ sí pé kẹ́niyẹn ó jẹ babaláwo. irọ́ o àìmọye tó ń gba bá pásítọ̀ ń gba bá wòlíì ń gba bá àbá nífà ìmáàmù gan ní tí wọ́n dẹ̀ gbé pamọ́ táwọn ará fi ń ṣe ifá bákọ̀pù ni èèyàn rí nǹkan fẹ̀yìntì ni ṣe ń gbọ́ mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè gba àìmọye ẹni tí ò gba bá tó já lágbára o ìyá ẹ̀ sòtítọ́ ni mo sọ fún yín
bẹ̀tì tó bá gba fá èyí ò sọ pé kò ṣe babaláwo ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti gba fá ibi tá a bá ti dé dáa tá a bá ti sọ pé ẹ̀yin awo ẹ máa bọ̀ ẹ wá máa jẹun ó lẹ̀tọ́ àti máa jẹun pẹ̀lú wọn a lè pè ní babaláwo ṣùgbọ́n kò fi ṣiṣẹ́ ṣe ìyẹn ò ní kó lọ máa dọ́pẹ̀lẹ̀ àbí kó lọ máa ṣiṣẹ́ ṣe ó gba nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ṣe ra mọ́tò ń ṣe fi ń ṣe private àbí ẹlòmíì ara tiẹ̀ a lọ máa fi kó èrò àbí bọ́ọ̀rọ̀ fa ṣe jẹ́. àjẹ́ pé pásọ̀ náà lè gbà fáànù. a ní tí bàbá yọ sí. ṣé pásọ̀ nífà. pásọ̀ ọmọ ìgbọ́. wọ́n nífà. pásọ̀ ọmọ nífà. àná ní wòlíì gan ní olùṣọ́ àgùntàn nífà. ẹ wá sọ̀rọ̀ kan lọ́jọ́ kan. ẹ ní bá wòlíì tí bá ń ṣẹ̀ṣẹ̀ sí òun gẹ́gẹ́ ni wòlíì. òun lóríjìnà bí ti bọ̀. ó wà nínú bíbélì náà ṣèbí lùkù òjíṣẹ́ ọlọ́run ni ó dẹ̀ ń já ewé ó ń já egbò ó dẹ̀ ń sọ fíṣàn orí náà ṣẹgbẹ́tì so ẹni bọ tó bá ti jẹ́ original wòlíì èmi máa ń fẹ́ràn wòlíì àti bá wòlíì ṣeré bọ̀ èmi bá pásítọ̀ sí àjọ sí ní kíní kò sí ti pásítọ̀ ní gbogbo tá a sọ yìí pásítọ̀ ò mọ̀ ju kó pe prayer point ní church kó dẹ̀ gbàdúrà láyé àtijọ́ tábàpèyàn ní pásítọ̀ kò kí ń sọ fíṣàn nísìnyí náà ti bẹ̀rẹ̀ sí kiri gbogbogbogbogbogbogbogbogbò lẹ́ka ti ya bá sikisikisikiki ní kankan ìgbogbo wọn yẹn ṣùgbọ́n èèyàn tó jẹ́ wòlíì ọlọ́run tó bá jẹ́ wòlíì tó bá ti ń dá èèyàn lóhùn kò gbọdọ̀ tako ewé egbò tí ò bá ti tako ewé egbò ṣebí wòlíì máa ń sọ fún èèyàn pé lágbájá ẹ lọ bọ̀gún ṣé wòlíì ò mọ bọ̀gún wòlíì tó ló ń fẹ́ ṣiṣẹ́ fún èèyàn tó ní kó lọ ra kòkà jìyẹ wá tó fi gbọ́n lára kí ló bá kókò jìyẹ bọ́. ó ṣe iṣẹ́ náà ni. òtítọ́ ló sọnù ọjọ́kọ́jọ́ tá a bá ti lè rí òótọ́ yẹn òmìnira ti dé ibù tó tọ́ bá padà wá tá a rí dáadáa a lè má ṣe wàhálà tó tó gbogbo wàhálà tá a ṣe yìí mọ́ òtítọ́ yẹn ló sọnù tá à ń wá òtítọ́ yẹn ló sọnù kọ́lọ̀ bá wa wá rí kó yọ̀ǹda ẹ̀fọ́ wa ká rí. ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wà á ẹ̀rí tá a máa fèdè fọ̀. èdè tá a máa fèdè fọ̀. níbo náà ti rí wọ́n kà ń sọ tí wọ́n ní sá ṣe rí àyájọ́ wà èdèdè wà èdè tí wọ́n ń sọ yẹn pé wọ́n ń fi èdè sọ̀rọ̀ yẹn èdè tán fi ń sọ tó wọ́n pé tẹ́ bá bí wọ́n léèrè wọ́n sọ pé ọlọ́run da èdè rú àbí pé èdè yẹn èdè tọ́lọ́run dàrú yẹn ṣé èdè lèkìtì yaba lèkàtìrẹ̀rẹ̀ àbàbà ṣé wọn ṣó wà nínú bíbélì torí pé gbogbo àyájọ́ pátá tí a ń pè nínú odùfá àjogúnbá lọ́wọ́ Ọ̀rúnmìlà ni ó dẹ̀ ní odùfá kankan tó bí kò sẹ́nìkan tó pe àyájọ́ tí ò ní odùfá tó bí tọ́rọ̀mìlà bá débì míì ṣẹgbọ́n mi tí ọ̀nà bá dí Ọ̀rúnmìlà máa bó ṣe máa pè ó bá ó ṣe máa sọ nínú odùfá kan nínú odùfá ọ̀sá méjì lábalábì kan nígbà tó Ọ̀rúnmìlà lọ sí ìlú kan àlejò ní Ọ̀rúnmìlà nílùú yẹn Ọ̀rúnmìlà dé ìlú yẹn ó pàdé àwọn ẹlẹ́yẹ Ọ̀rúnmìlà bó ṣe wá pàdé ẹlẹ́yẹ wọ́n á bèrè pé Ọ̀rúnmìlà àwọn ẹlẹ́yẹ ló ń gbébi tó ń lọ yìí Ọ̀rúnmìlà wá ń pe àyájọ́ tó ń pè yẹn nígbà yẹn ni tó ń sọ pé ẹ̀lú mi àgúngbẹ ẹ̀wù mi ẹ̀wù ẹ̀jẹ̀ odùnfá ni olóògbé bá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí bàbá fẹ́ lọ sí ilé olójòdúmọ̀rọ̀ ilé olójòdúmọ̀rọ̀ àkíndúró wọbẹ̀ àríbẹ̀rẹ̀ wọbẹ̀ àkínfiwájú wọlé àkínfẹ̀yìn wọlé àìfapá ọ̀tún wọlé àkínfapá òsì wọlé àdẹ̀kínfẹsẹ̀ méjèèjì wọlé síbẹ̀ Ọ̀rúnmìlà wọ́n béèrè lọ́wọ́ pé nítorí ti kí ni wọ́n wá dá lóhùn pé nítorí omidan wẹ́wẹ́ tí ń bẹ ní lójòdúmọ̀rọ̀ àti àwọn àgbà sàkòsàkò tí ń bẹ níbẹ̀ wọ́n ní bí èèyàn bá yọ ní òpópó wọn máa ń rí ìfún ẹni wọ́n sì ń máa ẹ̀dọ̀ ènìyàn ẹ̀jẹ̀ ènìyàn náà sì ń gbà síbẹ̀ Ọ̀rúnmìlà ní kì í ṣe bí ìtòwò àti tàwọn ọmọ wọn ó ní tó lóun ló ń pàṣẹ fọ́ sáméjì kó sẹ̀lì kó tó kó pọ̀ wá sí ìsálú ayé ẹnikẹ́ni tó bá ṣẹ̀ tó bá fi lẹ̀ bẹ́ẹ̀ tó fọ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ tó fọ sáméjì bẹ́ẹ̀ dandan kó yọnu sí òun torí àjẹ́ kan ò ní gbójú kó gbòyà kó jèso ẹrú àjẹ́ tó bá gbójú gbòyà tó jèso ẹrú máa ń ru wọn ṣoṣo Ọ̀rúnmìlà pé níbi tó ẹ̀ dìke ní ìyẹn sí ṣẹgbọ́n mi bẹ́ẹ̀ yẹn odùnfá ló bí èyí tó ń kọ yẹn lè ka ti yaba yẹn aṣèkiri gbogbogbò yẹn ká kò tiẹ̀ jáde fún wa nínú bíbélì kò sí bẹ́ẹ̀. ẹ̀ tó wà ní níbo náà ti rí ṣé màlẹ́ka tí bá ṣe sọ Kùránì kalẹ̀ náà tún sọ olùdù yẹn fún wa tó wọn náà sọ Kùránì kalẹ̀ látọ̀dọ̀ lọ́wọ́ wọn bá ń fèdè fún ọ̀dọ́ báyìí ẹ mọ̀ gbogbo ayé ẹ̀ pípé kọ́ wọn máa ń kọ́ èdè yẹn skul ní ó dàbí gbàtẹ́ mọ́ máa sí skul tó lọ kàwé wá wọn máa ń kọ́ ọ̀yàn àwọn kan ló gbé yẹn kalẹ̀ ṣé ti gbọ́ mi kì í ṣiṣẹ́ Ọlọ́run kò sí lára iṣẹ́ tí bàbá ara wọn. pásítọ̀ kan mọ sọ pé àwọn gbó wọn lọ ẹ gbọ́. kò sẹ́ni tó lè gbọ́ wọn lọ ayé ènìyàn àrùn tán pátápátá
ayé àrùn ohun ọlọ́run ẹ ti gbọ́ pé èèyàn kan kó ẹ ti gbọ́ babaláwo tó ẹ gbọ́ rí tó sọ pé èsùn bá ń sọ̀rọ̀ rí. mi ò gbọ́ rí o. kò sẹ́ni tó lè gbóhùn ọlọ́run ẹ lè gbọ́ Olódùmarè kọjá dáhùn gbóhùn ẹ. Bíbélì kọ sílẹ̀ níbì kan ó ní Olódùmarè máa bá Mósè sọ̀rọ̀ àbí bóyá òótọ́ bóyá ẹ̀rọ ṣùgbọ́n nígbà tí Mósè wò ó alọ́lọ́run ṣe fíìmù kan lójú Mósè lọ́jọ́ kan iná ó bọ́ sínú igbó ó ń jó iná yẹn ń jó lọ nínú igbó kò dẹ̀ jó koríko Mósè wá lọ gọ síbì kan Ọlọ́run sọ fún yín pé alágbára lòun ìgbà tó wá yá lọ́jọ́ kan Mósè wá sọ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gan pé kò yé tó bá jẹ́ pé lóòótọ́ ló wà Ọlọ́run ó tẹ̀ fẹ́ rí ẹ. Bíbélì sọ fún wa pé Mósè sọ pé òun rí ìkọfìrí ojú Mósè yọ wọ́n máa ń hun kankan bíi nẹ́ẹ̀tì gbé sí ojú Mósè kò sí ọmọ kékeré àgbàlagbà tó lè wo ojú Mósè títí tí Mósè fi kú ẹni Ọlọ́run yẹn ló wá sọ pé ó ń bá ẹ sọ̀rọ̀ èdè wo ló fi bá ẹni yẹn sọ̀rọ̀ irú láńgbèjì wo ló ń sọ àbí sẹ́ni kàtìyàbá yẹn ló máa ń sọ. Áńgẹ́lì Ọlọ́run ló lè sùn kó rí pẹ́ sípayá áńgẹ́lì Ọlọ́run lè júwèé kankan fún ẹ o lè gbóhùn Ọlọ́run. ṣé ẹ pẹ̀lú ètò yìí kọ́mẹ́ǹtì kan máa wáyé kọ́mẹ̀ntì kan tí ó sì wáyé ni ẹlòmíì lè kọ pé ẹ jẹ́ fàyè yín fún Jésù tó bá sọ bẹ́ẹ̀ kí lẹ sọ. sẹ́mi kí n fàyè fún Jésù Jésù fúnra rẹ̀ ògbólò mi sì bò. Jésù ògbólò ọmọ mélòó ló bí. Jésù ògbólò bó mo ṣe máa ń fẹ́ lọ fàyè lọ fún Jésù lọ́wọ́ Jésù ògbólò mi sì bò. sẹ́mi àgbẹ̀ Bíbélì ló kọ́ fún wa wípé wọ́n pa Jésù wọ́n sì kàn án máa gbélé Bíbélì ló tún sọ fún wa pé wọ́n escape Jésù ni pé wọn ò pa. wọ́n lè jẹ́ Jésù wà lórí òkè mẹ́ẹ̀mọ́ bíi tá a sọ pé wà látọjú ẹ̀ kó sì ń sàn ní ẹ̀jẹ̀ yẹn wà mẹ́ kò sí tó jọ ọmọ kéèyàn lọ fàyè ẹ̀ fún Jésù sàásàlà fún ẹ̀mí ẹni Olódùmarè sọ torí Jésù Kristi ní kò sẹ́ni rere láyé bí kò ṣe bàbá mi ti bẹ̀ lọ sẹ́gbọ́n mi ìgbàgbọ́ tí gbogbo wa ní pátápátá babaláwo tó ń bọ Ifá tó ń bọ ṣẹ̀ṣẹ̀ tó ń bọ gbogbo ìmọ̀lẹ̀ ó wà lábẹ́ Ọlọ́run àfáà wà lábẹ́ Ọlọ́run wòlíì pásítọ̀ gbogbo wa wà lábẹ́ Ọlọ́run ṣé ti gbọ́ mi àwọn kan wà níbi Ṣáínà ní ọ̀hún yẹn ìwọ pẹ̀lú wọn gbọdọ̀ ní ọ̀rọ̀ kó sọ pé àtẹ Jesus beg you ìjọ yẹn ló máa padà sílé ẹ̀ iṣẹ́ ti tán nìyẹn wọ́n láwọn ọmọ ilé dá díẹ̀ pé sọ wo lè máa fi ẹni táwọn jọjọ ṣe kíní kan kó máa fi bẹ àwọn yẹn rà sí rí ẹ̀ bọ̀ àwa èèyàn dúdú àgọ̀kú ni. àwọn èèyàn dúdú àgọ̀kú ni. ajẹ́pọ̀ àwọn alájà náà lẹ́kọ̀ọ́ mẹ́ka náà lọ́gbọ̀. ẹ̀gọ́ ní ṣe mo ti sọ ọmọ lẹ́lòmíì ti ya wèrè tẹ́ ẹ̀ tí mà pé ti gbòlógi ni ìgbà tó bá dé mẹ́ka ni wàá mà kó sí wí. tẹ́ bá dédé rí ọmọ ékeré sí láìsẹ̀ gbàgbàlagbà tó bá dédé sa òkúta jọ tó jù òkúta wẹ́wẹ̀wẹ́ tó jù ní òkúta kí lẹ́ máa pe ọmọ yẹn. káwọn wá sọ fún àgbàlagbà tó dìde láti bí tó kówó ẹ̀ jọ owó tó yẹ tó ṣe nǹkan tó wá lọ síbẹ̀ yẹn. 9 million plus. ààrẹ lòmíì táwọn ọkọ̀ bùlà sí ló wá fẹ́ lọ mọ́kà yóò kọ́kọ́ wá bọ̀gún yóò gbé eré èsù yóò bá ayé lára yóò bọ́ pété. gbẹ́gbẹ́ ó lè lọ ló ṣẹ̀bẹ́ lòmíì lọ́tọ̀ ń dọ̀. wọ́n máa ń ṣètùtù wọ́n máa ń sáré ká tó lọ. aláàjì tó rí mẹ́ka tó bọ̀ bá a rí ká rẹ̀. wọ́n á lọ mọ́sálásí jọ Friday. kábàdé wọn máa ń lọ òótọ́ wọn lọ kéjì mọ́. tara wa wò nínú ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn àbáláyé ewu ló yẹ ká gbé fún jù. ẹ̀sìn àbáláyé nọ́mbà 1 nínú. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. mo ti ṣe rí bóyá program kan tí a ṣe last time yẹn ni mo sọ ní ìgbà yẹn mo ní Ifá dàtí Ọ̀rúnmìlà kò kì í ṣẹgbẹ́ Bíbélì kò ṣẹgbẹ́ Kùránì kò sí ọ̀nà tá a fẹ́ pín sí ó jìnnà léra wọn gan ṣe ti gbọ́ mi ṣé àpò mo sọ nísìnyí mo ní àyájọ́ kọ̀ọ̀kan ló bá kí odùfà kọ̀ọ̀kan ṣe ti gbọ́ mi tó tẹ̀sí pé ó ṣe é confam. àwọn mùsùlùmí máa ń sọ láńgbèjì kan tó bá lọ síbi tá ti ń ṣe bí ṣe kìíní mọ ọlọ́run rẹ̀ gan tó ṣe mùsùlùmí náà má ti pé àyà yẹn lọ títí wọ́n sọ pé àmìnà ẹ mà tún àyà yẹn mo bè lọ́wọ́ rẹ̀ ní pé gbogbo tẹ́ ẹ sọ kò yé mi ó ní ìtàn sọ yìí ni pé irú nǹkan tá ń ṣe yìí ká má rí irú ẹ̀ mọ́. àmìnà látàrí wípé
ní àtàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àyà tá ń fà yẹn àti òmà ẹ̀ ṣùgbọ́n ní sí gbólóhùn tí mo sọ pé ifá sọ báyìí tó bá jẹ́ òyìnbó ni ẹ wá gbọ́ ṣẹgbọ́n mi òyìnbó mo dùn fá àwọn anybody ló mọ̀ pé tá bá podùn fá rèé kò lórúkọ méjì ṣe ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn so tẹ́ bá bèrè lọ nísìnyí wọ́n ń pè ní Kọ́lá Aláwọ̀dé àbí ṣèbórúkọ yẹn ní ìtumọ̀ létí àbí tẹ́ bèrè lọ́wọ́ ẹni tá ń pè ní Zainab àbí Àdíjà àbí Rúkà ẹ bèrè lọ́wọ́ wọn pé kí ni ìtumọ̀ orúkọ yìí ṣé yẹ kéèyàn máa jẹ́ orúkọ kó mọ̀ ìtumọ̀ ṣẹgbọ́n mi wọn àmàtùmọ̀ ẹ látàrí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà níbẹ̀ ni tí ò ní ìtumọ̀ ṣùgbọ́n wọn máa lò só bàbá kò sí ọ̀nà jìn sí Ifá àti Bíbélì àti Kùránì Ifá ò sẹ́yìn kò sí lára wọn ọjọ́ wo làwọn yẹn dé òpẹ́ tán dé náà àwọn òyìnbó kan wá táwa lò àti iṣẹ́ jìbìtì tán fi gbá wa nígbà táwọn mọ̀ pé àwa la power sharing ni wá. àgọ̀. ẹ̀sẹ̀ bí ògbà tábà yí bá ti kọrí síbẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá. Ìgbò ìkú lọ Mẹ́kà. láyé Ìgbò Mẹ́kà kí ló jẹ́ Mẹ́kà Ìgbò kí lọ Mẹ́kà. Ìgbò ìlọ Jerusalem ọ̀gẹ̀. àwọn ìjẹ́ tó lè gbọ́ owó làwọn sá Ìgbò máa ń gbá fádàdà. Ìgbò bàbá Ìgbò bìlíìfù nínú ìṣẹ̀ṣe. Ìgbò àwọn Benin site wọ́n bìlíìfù Yorùbá ló gọ̀ ju Yorùbá gọ̀ gan-an ṣebí ọba Benin ó pàṣẹ ó yàtọ̀ sán àtòru everybody free àti máa rúbọ olúkúlùkù ẹ máa ṣe tutù ara yìí wọ́n dẹ̀ ń ṣe tutù wọ́n bẹ̀bọ̀ ọ̀sán gangan kò sí ìlú dẹ̀ ó dẹ̀ ń lọ sóòtúgbà àwa Yorùbá lágbàgbàkúgbà àrọ̀ gan so tó bá ti lè mú kí ní ìyẹ̀wà bá rẹ̀ tán ṣé bó ṣe jẹ́ nìyẹn bàbá mi. ó dára mú kí wa ní ìdòlómí àwòsí nǹkan lọ́wọ́ kò lè jẹ́ kí ẹkùn kó lè wọ̀rà dé egun nínú mi ti ẹ̀dùn wípé ẹni tẹ́ ń retí tẹ́lẹ̀ fẹ́ gbọ́ rẹ̀ ohun tó rẹ̀ o babaláwo kánnakánná òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ ni bẹ́ẹ̀ni o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíta bá gbé tó yìí èmi ọmọ wò ó pé ẹlẹ́sẹ̀ paraku lélẹ̀ tẹ́lẹ̀ mi bá gbé tó yìí wọ́n á máa sọ pé better go and give your life to Christ bẹ́ẹ̀ mi bá gbé tó yìí ẹlòmí sọ pé àwùsù bí láì ìrọ̀lọ́ pa o ẹ̀sìn kan ṣoṣo tẹ̀lé mọ̀ tó jẹ́ ẹ̀sìn àlàáfíà òun náà ní ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni tí n bá sì parọ́ kí chọ́ọ̀chì kọ́kọ́ ilé síwájú mọ́sálásí káwọn jọ wọ́n ṣe ìsìn lásìkò kan náà tíjà wà ní bẹ́ẹ̀lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá jẹ́ pásítọ̀ tó jẹ́ mùsùlùmí ẹ bá lọ gbé ṣọ́ọ̀ṣì yín ẹ bá lọ gbé mọ́sálásí yín síwájú ilé oníṣẹ̀ṣẹ̀ kò sí nǹkan tọ́kàn wọn o torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé ẹ má jẹ́ ká pe ẹlẹ́sìn ìṣẹ̀ṣẹ̀ ká má pè wọ́n ní ẹlẹ́sìn kẹta mọ́ ẹ̀sìn àkọ́kọ́ lẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn kan ṣoṣo tó lànà fún gbogbo èèyàn torí tá a bá sọ̀rọ̀ nípa Ògún aládàá méjì òfin kan sánkú òfin kan làgàràgà Ògún tó lànà fún gbogbo òrìṣà yòókù Ọbàtálá Ọbàtásà ọba takuntakun lóde èrèjé níbikíbi tó kájú àbá wà àmọ́ ọmọ ṣe o yọmọ dùn mọ́ wa yọmọ kùnrin má wọ̀ta wa ẹ̀ bá ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ kan wà ní sẹ̀sí ìwé ìṣẹ̀ṣẹ̀ o ẹníṣẹ̀ṣẹ̀ ìwú gẹ́gẹ́ ẹlòmí àti ìmọ̀ sọ́tọ́ bá gbọ́sẹ̀ṣẹ̀ wà níṣẹ̀ṣẹ̀ ìwú. ẹni tó bá ti sọ pé kò sí ní tó ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ kó jẹ́ ká fi ìṣẹ̀ṣẹ̀ ṣèpè fún un. ọba kan mọ̀ bẹ́lẹ̀ Yorùbá wọ́n mọ̀ ní wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ṣẹ́ lù. ó ní wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ṣẹ́. ọba bí ni o. ó yé mi tó ní wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ṣẹ́ ní ìlú àwọn oníṣẹ̀ṣẹ̀ tó wà bẹ̀ ló gbà. ní ti bò. ṣe kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ wa aráàlú ló fi ọba jẹ tí ọba bá fẹ́ wá sọ pé òun fẹ́ kọjá yìí ìṣẹ̀ṣe tó ní ká má ṣe yẹn náà làwọn ọlọ́bẹ̀ tí ọba yẹn ìṣẹ̀ṣe ló gbé ọba débẹ̀ torí kí ọba tó lè dórí àpèrè ká tó lè sọ pé ìlú kan jọba ẹ lọ wádìí ìtàn wọn kankan ló bí kó tó di pé wọ́n jọba níbẹ̀ bẹ́ẹ̀ ni ìlúkìlú tó bá ti di ọba tó bá ti sọ pé ọba wà ńbẹ̀ òòṣà wà nílùú yìí wọ́n ń sin òòṣà níbẹ̀ òun náà máa fi ń pe ọba ìlú ní igbákejì aláṣẹ igbákejì òrìṣà òrìṣà tó ń sìn ní ìlú ojú kábíyèsí lọ torí àwọn òrìṣà wọn yẹn wọ́n lè control kábíyèsí wọ́n lè mú ẹ̀mí ọba àtẹnitá rẹ̀ àwọn aráàlú yẹ nígbà tí àwọn tó bá ti jẹ́ bójútó tá ń ṣe orò nílùú yẹn tí wọ́n bá ti mọ nǹkan tó ń ṣe
kọ́ba yẹn tó lè pa àṣẹ tó pa yẹn sóyè yín àwọn kọ̀ọ̀kan wà ní ìlú yìí tó ṣe pé wọ́n ti gba rìbá wọ́n ti gbowó ẹ̀ ká má ti gbà á tọ́ba yẹn bá ti pàṣẹ àgbọ̀ kábíyèsí ti ní ká má ṣe o ṣùgbọ́n kábíyèsí ní àgùdọ̀ sí kábíyèsí ní náwó sórí ìsàtọ́bọ ní ìlú yẹn ṣe bá lọ pé wá ní àbí àwọn àbòun fúnra ẹ̀ wá tó lòun wá jẹ tó bá wá jẹ táyì yẹn ò sọ àṣẹrú lábẹ́ ọba irú ọba bẹ́ẹ̀ ó tún wá lọ́wọ́ sí ọba kan nílẹ̀ Yorùbá pé kí irú ọba bẹ́ẹ̀ á lọ lọ́wọ́ sọ̀rọ̀ lẹ́yìn wípé tá a lọ lẹ́yìn sá. ó ti sí èrè ni ṣé òun àtọ̀ níjọjọ jẹ́ ẹgbẹ́ ní ọní kábíyèsí o àwọn èèyàn ọba ni wọ́n ọní òòṣà ọba Ọ̀bìní wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn lọ abodì ọ̀fìkálẹ̀ wọn àwọn ọba yẹn wà tájẹ́ pé àwọn ọba tó ní ìtumọ̀ ni ọní ọba tó bá lọ yájú sí ọní ó ṣìṣe ni ìpè ló mọ ó ti ṣẹ̀ tẹ́lẹ̀ ó ti ṣẹ̀ àsìkò tó fẹ́ ṣẹ̀ sí ti tó ni ọ̀jájá no. a jẹ́ pé ìṣẹ̀ṣe làgbà. ẹ̀rí bí kábíyèsí ṣe gbé ìṣẹ̀ṣe nílùú Ifẹ̀ tí gbogbo ìlú ń lọ létòlétò. ẹ jẹ́ pé ìṣẹ̀ṣe làgbà. ìṣẹ̀ṣe làgbà nọ́mbà 1. fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tó jẹ́ wípé ẹ̀ ń pè mí pé ẹ fẹ́ bá kànákànná sọ̀rọ̀ kànákànná bá pín fóònù nàbà yìí fáwọn èèyàn. Fóònù nàbà mi ní 070 64 2084. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 070 64 2084. Tọ́lá ní ká máa sọ̀rọ̀ nípa àṣẹṣe a lè lè dúró. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀ṣe lọ ni. Ó lọ ni. Gbogbo nǹkan tá à ń ṣe ilé ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe là ń ṣe yìí. Ṣebí èyí tó bá ti jọ wá ká ṣètò kí nǹkan dáa ká wádìí èyí tó fẹ́ bàjẹ́ ká wà túnṣe sí ìṣẹ̀ṣe nìyẹn. Ìṣẹ̀ṣe láti fi fọba jẹ. Bẹ́ẹ̀ni ìṣẹ̀ṣe láyé àtijọ́ tá a bá fẹ́ jọba dì sí yìí ní lọ pàfà àgbẹ̀ kó wá bí ká wá béèrè lọ́wọ́ ẹ̀ pé tí lágbájá ni ká fi jẹ àbí ká pe wòlíì pé kí wòlíì kan bá wá ríran ṣé lágbájá nìkan fi jọba ni àbí kì í so wọn á ní ká lọ pe àwọn aláwo ká wá gbé fátẹ́ ká fi béèrè ṣe ti gbọ́ so bó ṣe jẹ́ nìyẹn. ọ̀dà níbikíbi tá a bá wà ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe sì rèé tá a bá sọ̀rọ̀ nípa àṣẹṣe à ń sọ̀rọ̀ nípa nǹkan tó láàmì tó sì ní ìkìmí nílẹ̀ káàró ìjìrè èmi ò ní okú ẹ̀yin náà ní okú àjùmọ̀ fa ìpò dẹ́gbẹ̀rà láṣìṣe ìdùmarè torí ọwọ́ bẹ́ẹ̀ ni torí ẹsẹ̀ kan légédé ní fi gboko lọ́wọ́ olóko ẹsẹ̀ kan ànàmọ́ ní fi ń gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà ilé ọ̀gbà ọ̀nà ọ̀gbà èsì àràgbà níbikíbi tó ní olúkàlùkù bá wà nílẹ̀ àti ní diaspora ẹ bẹ́ẹ̀ jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilé bàbá wa ṣé bí èyí lè máa ṣe tutù lọ́sọ̀ọ̀sẹ̀ ó ṣeé ṣe. èèyàn ò lè ṣe tutù lọ́sọ̀ọ̀sẹ̀ o. babaláwo mi àdé ọ̀sọ̀ọ̀sẹ̀ ní o. èèyàn ò lè ṣe tutù lọ́sọ̀ọ̀sẹ̀ tí èèyàn bá ṣe tutù tán ó gbọ́dọ̀ ní sùúrù ká wò ó bóyá ọ̀sẹ̀ mẹ́ta bóyá oṣù kan yàtọ̀ sí pé ẹlòmíì bóyá ó ṣe tutù lórí ọ̀rọ̀ ara ẹ̀ ó ṣàdúrà ó tún wá wò bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ àbọ̀sẹ̀ méjì bóyá iṣẹ́ òun àlè tutù tó ṣiṣẹ́ lórí ara ẹ̀ sì máa ṣiṣẹ́ kan iṣẹ́ tó ń ṣe ìfún ó máa ṣiṣẹ́ kan ìyàwó á ṣiṣẹ́. tó èèyàn pé ẹ sọ̀rọ̀ yẹn mo gbádùn yín lọ ẹni kò sí babaláwo kan tí ń ṣètùtù lọ́sọ̀ọ̀sẹ̀. báwo sí babaláwo kan tó lè sọ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lòun máa ń ṣètùtù ara bí ìgbà tó ìwọ òkè ń ṣètùtù ara ẹ lọ́sọ̀ọ̀sẹ̀ báwo ló ṣe máa sọ fún ìyàn pé lágbájá tó bá ti ṣètùtù lọ lọ́sẹ̀ kó tó máa bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ kó tó wá ṣètùtù. kò sí ní tó jọ. ó lè máa ṣe lẹ́ẹ̀kan lóṣù. ẹ̀ẹ̀kan lóṣù ti tó gbà bí ìgbà ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta. ó tọ́ ni ogun ò lè tán kẹ́ máa fi ojoojúmọ́ pa màlúù ìyẹn ò ní kéèyàn wà ní ìṣòro ìṣòro kan ní borí ẹ kò sí tẹ́fẹ́ ṣe ogun ò lè tán bá a ṣe jà títí nìyẹn títí tọ́jọ́ tó lúkúlùkù máa lọ one by one. kásà sọ wípé ètùtù dáa ju oògùn ṣíṣe lọ. àánú ẹ̀gbọ́n ẹ̀ ló jù dáadáa ètùtù tó oògùn lọ. ó jù dáadáa ọ̀nà ń jì síra ètùtù jù á ó jẹ́ oògùn lọ. ẹ̀yin fáǹsì wa tí mo ṣàlàyé ni pé ká ṣètùtù lọ oṣooṣù ó jẹ́ nǹkan tó lápẹ̀rẹ̀ tó dáa wọ́n jẹ́ gbìyànjú kọ́ mọ́ ṣètùtù ètùtù lọ bá oògùn ètùtù àmọ́ gbani lọ́jọ́ tí ìṣòro tó bá fẹ́ yọjú ètùtù àmọ́ kó yàn yọ ṣé kó ṣe ètùtù ní kó sì kó ń bẹ̀ kí ìrìn kan rí ni kó sì dé bá ọ níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ẹ má gbàgbé nǹkan tí mo sọ ìṣẹ̀ṣe làgbà nílẹ̀ káàrọ̀ òjìrè yọmọdún mọ́ mi yọmọdún mẹ́yìn náà àmọ́ rírì bára wa ṣe níbi iṣẹ́ tó lóko alùpùpù bá wà nílẹ̀ àti ní diaspora ẹ sì má jẹ́ ká gbàgbé wípé ìṣẹ̀ṣe ilẹ̀ káàrọ̀ òjìrè babaláwo tó bá ti ní kó mú 1 mílíọ̀nù wọn fẹ́ gbà ọ ní
bẹ́ẹ̀ni wọ́n fẹ́ bọ̀ bọ̀ Ògún 1 million, wọ́n fẹ́ bọ̀ bọ̀ Ifá 1 million. Gbogbo babaláwo Nàìjíríà ẹ̀ ti ẹ̀rẹ́ lómi OPC sọ mí di babaláwo ni. ẹsẹ̀ bíi tí mo sọ lẹ́ẹ̀kan ni tí mo sọ pé tí gọ́ọ̀mẹ̀ntì máa béèrè ká máa ṣe interview ká máa ṣe interview so tó bá ṣe ẹlòmíì àmọ́ ọmọ ẹni tó ń ṣe dáhùn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wòlíì kì í ṣe wòlíì so bẹ́ẹ̀ ló wà nù babaláwo ẹlòmíì ní sí ó kàn déédéé rí àkáǹtì oògùn ni tó gbé ó dẹ̀ ń lò ìdí nìyẹn tá bá rà àkáǹtì oògùn tó fi rí pa àwọn míì wọ́n kóra wọn jọ wọ́n lọ gé orí olórí wọ́n gẹ̀ẹ́sẹ̀ wọ́n gbé gbá wọ́n gàwó so ó yẹ káwọn nǹkan kan wà tí wọ́n máa fi mọ́nítọ̀ bí wọ́n máa ń ya àwọn ọlọ́pàá kan ní táwọn máa trace àwọn babaláwo yẹn ká èyí tí ò bá ti competent kan ti ọ́fíìsì. A jẹ́ pé tabaníkà wò nílé Nàìjíríà sí àwọn kan sọ̀rọ̀ kan mọ́ gbọ́ wọ́n ní kò dá ká mọ̀ fi Bíbélì àti Kùránì búra wọ́n ní ká mọ̀ lo oògùn. Bó bá kàn fi Bíbélì àti Kùránì búra kò pààyàn Bíbélì ò pààyàn Kùránì ò pààyàn ẹ̀tírẹ̀ èèyàn tó kú rí tán sọ pé Bíbélì ló pa. Rárá o ṣùgbọ́n àwọn pa àdérí ìjà ìrọ̀bá. Àṣẹ o. Ayélála náà ń pa. Ọbalúayé. Obìnrin ọbalúayé náà ń pa omi máa ń pa ṣùgbọ́n Kùránì ò pààyàn Bíbélì ò pààyàn ṣe ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ìdí nìyẹn lè fi búra tó wù yín ẹlẹ́fisọ́ ó ládùkùránì gbọ́ àdùkùránì wò sọ báyìí lára gbọ́ àbí kó sọ pé kí Ṣàngó pa tó bá yẹ pé òótọ́ ni yẹ́sì náà ṣe bẹ́ẹ̀ nù ẹ̀ ló fi sọ èèyàn ò lè dọ̀dọ̀ mi kó sọ pé àdùkùránì gbọ́ wa ní jọjọjọjọjọ ìyẹn kọ́ nǹkan tí ẹ̀jẹ̀ gbé báyà wó ló gbó kékeré kan bí ò tiẹ̀ jù báyìí kàfá hàn tọ́ tó bá yẹ pé òótọ́ ló ṣe nǹkan báyìí tí òògùn pa ẹ̀. ẹlẹ́mọ̀ ṣiṣẹ́ fáwọn pásítọ̀. sẹ́ni tọ́mádé mọ́ ṣiṣẹ́ fún wọn láti bí kí iṣẹ́ Ọlọ́run lè tẹ̀síwájú. iṣẹ́ pásítọ̀. bẹ́ẹ̀ ni. ẹ wá lẹ́wà gbé kinní kan sí ẹni èyí lè fi kinní. a máa ń rin oògùn mọ́lẹ̀ náà kí sọ̀ọ̀sì lè kú. àti ìyẹn máa ń fojú lásán dá sọ̀ọ̀sì sílẹ̀. bísíbò. àbó bá ti fẹ́ dá sọ̀ọ̀sì sílẹ̀ wọn náà lè rin. kò sí sọ̀ọ̀sì tí wọ́n rin gan mọ́. bísíbò. kò sí sọ̀ọ̀sì tí wọ́n rin oògùn mọ́ pé kó lè kú. wá di tútù làárọ̀ pé tútù làárọ̀. orí àpáta wọn ti ṣe ẹlòmíì ibi tó ti ń dúró wàásù yẹn ó ti ní kankan tá rìn mọ́ bẹ̀ láwọn olúgbò gbogbo ọ̀rọ̀ tó bá ti ń sọ gbogbo ọmọ ìjọ ọmọ gbọ̀n jìnnìjìnnìjìnnìjìnnì ẹ̀mú ìdámẹ́wàá yí wá ìṣẹ́jú kan wọ́n ti kó dé ẹ̀kọ́ ìjẹ wá fún ọmọléfì ká ọmọléfì lè máa jẹ ọmọléfì tápá ọgbẹ́yà tápá ó ti kú. táwọn ò lè ṣiṣẹ́ àwọn ọmọléfì ò kì í ṣiṣẹ́ àwọn ọmọ so a máa ń ṣiṣẹ́ fún pásítọ̀ a ṣiṣẹ́ fún wòlíì olùdásílẹ̀ òmùrẹ́ lòun olùṣọ́àgùntàn kí ìjẹ́ Ọlọ́run lè tẹ̀síwájú wọ́n ń wẹsẹ̀. náà pásítọ̀. ààrẹ wọn kì í wẹsẹ̀. wọn kò sì jẹ́ táwọn chọ́ọ̀chì alábàáráyé yẹn. ṣé ọ̀sẹ̀ náà wẹ̀ ni. àwọn chọ́ọ̀chì ìgbàlódé. ìṣe mọ̀ọ́sẹ̀ gbogbo wa wẹ̀. àti onígbàlódé àti gbogbo ẹ̀. tábà ti fẹ́ parọ́ tán wá ní àwọn òlọ́sẹ̀ dúdú pé wọ́n lọ́sẹ̀ lọ́sì ṣé lọ́sì òkè ó tábà fomi sí. lẹ́yìn tí kò nǹkan mọ́. àwọn ti kú mọ̀ wọn lọ rí oníbàṣẹ máa ń ṣe àwọn náà máa ń bá wọn pákéjì ẹ̀ iṣẹ́ wa ni wọ́n bá wọn pákéjì ẹ̀ wọ́n dẹ̀ fi ń wẹ̀ kó sẹ́ni tó kì í wẹṣẹ́ pásítọ̀ ń wẹṣẹ́ wòlíì wẹṣẹ́ àfáà wẹṣẹ́ táwọn àfáà ló burú jù. bísíbò. sáfà wọ́n ń jó játijàti o. àbá lè gbéra láti lọrin wá sí lọ sódò state kó lọ jó tí Ondo state lè gbéra kó lọ tábà ti ṣe wọ́n ti sí báàgì wọn láwọn tíráàpù kan gbé sínú ilé tábà ti wá dé tábà ti ṣàgbàgbọ́ subhanallah lẹ́yìn àwọn ẹjẹ kan wọ́n ti jí bukini yẹn sórí wọ́n ní kọ́bọ̀dù sínú yàrá wọn. àfọ̀jọ́ ẹ̀bù tí ẹlòmíì ní babaláwo ní lẹ́bù tí ó bá kó jáde ẹ̀rọ ọlọ́pàá ó bàyè bàbá eléyìí ẹ̀yọ́ ọdún ni eléyìí ìmùlẹ̀ ni eléyìí oṣù owó eléyìí kíní kan ẹ̀rọ dáhùn tábà ní wọ́n ṣe dá ṣé ọtí ń kọ́ wọ́n ń mu játijàti ọtí náà lẹ́nu lò ọtí la máa fi ń lò ọtí ni náà mu tábà wá mu tábẹ̀ yẹn mo ní àwọn kàtàjọ mara wa dáadáa tàbádọ̀ ọ̀dọ̀ wọn fẹ́ lọ rà bí a máa gbé sínú inú ságbàgì inú ẹ̀ lọ́mọ ní ogun kí ni wọ́n bẹ́ẹ̀ tó ẹ̀ka òrùgbó lọ ra ẹ̀gúsí wá nígbà tó bá máa wọnú yàrá yóò kẹ́bù síta ká ń lo gidi. ní àfáà ló dé sí. àfáà gidi. ní ọ̀tí ẹ̀ máa wà fáà dáadáa. wọ́n ìtàwọn àfáà rẹ̀ wá fi wá pé babaláwo ní ẹlẹ́bọ. ṣe rí kì í ṣe gbogbo wọn ṣe mọ̀ pé
ẹni tí kò lè ṣe ká mà ṣe bẹ́ẹ̀ ṣé rí wọn ò fẹ́ kí ìṣẹ̀ṣe kó fẹsẹ̀ múlẹ̀ ṣé gbọ́ mi bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ kí ẹ̀sìn yẹn kó jẹ́ titi wọn nìkan ìyẹn ẹ̀sìn mùsùlùmí látàrí wípé gbogbo nǹkan tí ayé bá fẹ́ ṣe kó máa jọ̀jọ̀ wọn ọ̀rọ̀ wọn dàbá sẹ́wó tó lọ mọ́kàlì àti jẹ ọmọ ẹ̀ òun ló bá lọ àti jẹ àti mo ló jẹ́ ká máa sọ̀sọ́kù sọ yìí rísì tí mo fi sọ nígbà kan fẹ́ program ni pé òtítọ́ ni nọ́mbà 1 ká gbọ́dọ̀ máa lò láti máa fi bára wa lò òtítọ́ ni wọn ò sọ ó yẹ ká sọ fún yàn pé lágbájá tọrọ ẹ bá ti jọ mọ́lé babaláwo lọ síbẹ̀ tọrọ ẹ bá ti jọ mọ́ ṣọ́ọ̀ṣì lọ síbẹ̀ tọrọ ẹ bá ti jọ mọ́ ọ̀dọ̀ àwòlíì lọ síbẹ̀ ẹ rí pé ilé ayé àtùbà ẹni tó wà ní ọ̀dọ̀ wòlíì olówó ọ̀dọ̀ babaláwo kó wá ṣẹbọ èmi báyìí sì tó bá wù mí mo lè dédé wọṣọ mi má dẹ̀ ní mo lọ sí church ìpéjọpọ̀ ara wa ni ṣọ́ọ̀ṣì society ni ìpéjọpọ̀ ara wa ni so mo lè lọ síbẹ̀ bóyá ẹlòmíì wà tó pẹ́ tí mo ti rí àtújọ ríra wa bẹ̀ àtúnṣe yẹ̀yẹ́ àtúnṣe gbogbo àtúnṣe kankan ìgbà táwa ń lọ sí ṣọ́ọ̀ṣì a máa ń mọ ògógóró mu pàmí dáadáa ká tó lọ síbẹ̀ tábàdẹ̀ bí wọn á di microphone mú inspiration á jáde òtítọ́ mo sọ fún yín kéèyàn mọ pàmí kó mẹ́pẹ́ kankan. ṣé kí n sọ náà ló dá sí Jésù fún ara ta ló sọ méjì ọtí wáìnì yẹn ṣé wọ́n dá sọnù ni. kí ni wọ́n pè lẹ́sẹ̀ gan. ẹ̀ṣẹ̀ ni kó hùwà burúkú sí ọmọ làkejì ẹ tó rí lọ́wọ́ èèyàn kó sọ pé ó rí kó jẹ́rìí burúkú mọ́ kó mọ̀ pé ọmọ làkejì ẹ fẹ́ ga kó gbà mọ́lẹ̀ nǹkan pè lẹ́sẹ̀ nìyẹn ṣé rí ẹgbẹ́ tó bá ṣe irú yẹn kó kàn gbé màálù lọ sílé babaláwo ò lè bọ́ bẹ̀ o. nísìbẹ́ nìkan rí ibi tí a ti fẹ́ jẹun kó dẹ̀ bẹ́ gidi tí ẹ̀san bá ti bẹ̀rẹ̀ sí ní ké kò sí tẹ́lẹ̀ sí fún ẹni yẹn bó kàn pẹ́ di yẹn tó pa gbogbo ẹ̀ ó kàn ń pa ìdí tí mo fi sọ nìyẹn pé kì í ṣe gbogbo iṣẹ́ tí babaláwo lè ṣe àbí wòlíì àbáfa ló lè dáhùn olúkúlùkù yẹ ọwọ́ ẹ̀ wò báyìí bó sì jẹ́ olúkúlùkù yẹ ọwọ́ ẹ̀ wò yes kò yẹ ọwọ́ ẹ̀ wò ìwọ tó ń parọ́ fún yàn ìwọ tó ń pọmọ lọ́wọ́ lẹ́kún jayé tó sọ pé ó fi ń ṣe kíní gbogbo ẹ̀ pátápátá ó máa jẹ èrè ẹ̀ àjẹtújẹ ni èrè ẹ̀ ọlọ́run ọba gbọ́ àjẹtújẹ ni mo fi fábúra. ọ̀dà ẹ wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ẹ̀yẹ tó padà síbẹ̀ ká tó máa lọ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi wà débi wípé ó lè na ọkùnrin ẹ máa ń sọ. àwọn obìnrin tó lè na ọkùnrin pọ̀ àánú ìgbà tí mo wà secondary school ó ní bẹ́ẹ̀ kátà máa ń pè ní ẹlí yẹn ní gbogbo sẹ́ẹ̀tì wa kò sẹ́ni tó máa ń dúró níwájú ẹ̀ kó fẹ́ fi gbọ́n fẹ́ bá gbá ẹ̀sẹ̀ obìnrin sì ni àdùpá ni gẹ́ẹ̀ yẹn nígbà yẹn ní ẹlí yẹn tó ti mọ̀ ṣó àwà níbi ss1 ẹ̀bẹ̀ ss2 kò ní ọmú ẹ̀ ojú báyìí ó ń sáré ó ń gbá bọ́ọ̀lù ó ń fo lọ́njọ́ ó ń fo high jump tó bá tún débi ẹ̀sẹ̀ báyìí ó tún ya wèrè gan ṣé ìyẹn bá wá lọ́kọ̀ wá sọ pé ó fẹ́ gba lójú ó gùngùn àmọ́ obìnrin tí mo wà tọkùnrin ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọ́n lu ọkùnrin yẹn gbé èmi ò lè fi ra mi jẹ ìyá ń tẹ̀lé o tí n bá wò pé lágbájá tí mo bá ti ṣèpè fóbìnrin ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ètò ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó bá ti sọ pé màbá mi tíráì tó lẹ ti wo ibi tó lè yọrí sí tètè máa fúnra ẹni búrẹ́ so obìnrin tó lè ta ọkùnrin wà ó pọ̀ gan ó pọ̀ obìnrin kà máa ń fún ọkùnrin ní respect ni o kì í ṣe gbogbo obìnrin lórí ọ̀lẹ o. ọlá ìyá mẹ́sàn-án tó wà láyà wa tẹ́ ẹ̀rú fi ń bà wọ́n pé ọkùnrin ni ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ wọn lásán lórí obìnrin lẹ́gùn o obìnrin lẹ́gùn sẹ́ẹ̀ ọlọ́run obìnrin lẹ́gùn o sẹ́ẹ̀ ìjọba ti fẹ́ mọ̀ ìyàwó yín sáà tẹ bá ń bá ṣe tẹ bá dédé tẹ bá bùsù báyìí tẹ bá di ọwọ́ ẹ̀ àti ó dùn mí tẹ bá ń kọjá àyè yìí sí ọjọ́kọ́jọ́ tó bá sọ fún yín wípé mi láìkí nǹkan tẹ máa ń ṣe yìí o tó bá fẹ́ padà di ọwọ́ tó ń dìmú tó máa ń rọ̀ ni tó bá dìmú wa rí pé gbogbo yẹn le ó ti múra ìjà ni ìwọ wà dẹ̀ ní lọ́kàn pé bí àwọn máa ń lò bó ṣe bí ẹni tí bá dìmú tí mo bá tì bá ẹ̀ka ṣubú tó bá múra àti bá ìjà tó bá di apá yẹn mú kò lè dàbí ìgbà tí ò múra àti bá ìjà àwọn obìnrin máa ń labọ̀rẹ̀ dáadáa láàrin sáré ní àná sáré gidi àwọn obìnrin máa ń ná ọkùnrin ẹ̀mú. kí ni kan wá mọ ìyá mi lẹ́nu lórí ọ̀rọ̀ yìí ó ní èṣù onílé oríta onílé kangunkangun òde ọ̀run ẹlẹ́kùn sunkún làǹróyè ṣẹ̀jẹ̀
ṣé oríta kan ló yẹ kí èṣù máa gbé ni àbí náà lè torí tẹ bá gbóríkì yẹn kò ní lé oríta èmi ò pé oríta ló yẹ kó èṣù máa gbé kì í sí ẹ̀yìn kò lè lé babaláwo. ẹ máa gbọ́ èkìkì ni wọ́n fi kì í ní èkìkì ni àwọn kan báyìí wọ́n kì wọ́n lè kìkì ẹlòmíì á sọ pé àwọn náà fẹ́ igba obìnrin kò dẹ̀ sí àbèsè nínú ẹ̀ sẹ́yìn á lè fẹ́ obìnrin 200 kí alákàbèsè mọ̀ sínú ẹ̀ so tá a bá sọ pé onílé kàgùnkàgùn wọ́n fi ń sẹ́mọ̀ tẹ́ bá lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ máa gbọ́ àwọn kan bá fẹ́ kí ọlọ́run nínú ṣọ́ọ̀ṣì wọn sọ pé alápá ńlá sáárá bá ọlọ́run rí ọlọ́wọ́ gbọgbọrọ ọwọ́ sọ̀kòtò kébẹ̀ ọwọ́ sọ̀kòtò kẹ́mbẹ̀ lórí ìjà ẹlẹ́sẹ̀ ńlá ọba kìíní kan atọ́bara tìlé ògbígbé òbítí oríbitì ta ló lè pe bàbá àti ìyá ẹ̀ ní alápá ńlá alápá ńlá sẹ́yìn á lè rí dáàdì ẹ̀ kó sọ pé dáàdì ní alápá ńlá olórí ńlá tó gbogbo kìíní yẹn èkìkì ni bí ìgbà tí èèyàn fẹ́ sọ̀rọ̀ tí inú ẹ̀ dùn tó kàn sáà sọ tó wà lẹ́nu ẹ̀ tó kàn sọ jáde. ọlọ́run ṣe àwọn ṣòkòtò kẹ̀mbẹ̀ rẹ bí ìjà sọ́dọ̀ ẹ bá wọn ṣòkòtò kẹ̀mbẹ̀ ló lè dájà. sọ́dọ̀ ìjà ni lábá tí koríko bá kọ́ kẹ̀mbẹ̀. àwọn ṣòkòtò kẹ̀mbẹ̀ rẹ bí ìjà. irọ́ ni gbogbo yẹn sẹ́rí èsùn tá máa ń kì pé òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ó ní ìtumọ̀ sẹ́rí èsùn tẹ́ ń wò yìí ìdí tí mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ohun nǹkan tí wọ́n ń ṣe tí ọ̀rọ̀ bá le lálejò tí a bá béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà tọ́rúnmìlà bá sọ pé ẹ lọ bá Èṣù ẹ mú nǹkan báyìí lọ fún tí ẹ bá mú lọ tí Èṣù bá fẹ́ jẹ́ iṣẹ́ yẹn inú àdùn bá ṣe jẹ́ ṣe ti gbọ́ tá a bá dẹ̀ rí èèyàn kan tó hùwà kan tí ò dá bóyá o lè lọ jà níbi kan ní síta wá sọ pé ká lọ bá Èṣù tí Èṣù bá fẹ́ tú àṣírí yẹn ẹ̀rù ó ba èèyàn bí Èṣù ó ṣe tú àṣírí yóò tú jágbójàgbó ìdí tán fi ń kì í nìyẹn pé ò bẹ́lẹ́kún sunkún kẹrù bẹ́lẹ́kún iṣẹ́ tó bá gbé fún tó bá ti ṣe tó bá ti sọ pé nǹkan báyìí lòun fẹ́ tó bá fún a lọ ṣiṣẹ́ ẹ wa ṣùgbọ́n ibi tọ̀rọ̀ ẹ burú sí táwọn kan máa fi sọ pé òfun ni láti yẹ ẹ̀sìn fi gbódìdí ẹran kì í sọ dídí ẹran ó lè fi gbódìdí ẹ̀mí ó lè fi gbódìdí ilé tó bá lọ ṣàdéhùn fún pé Èṣù mo fẹ́ ra fóònù o tí má dẹ̀ ti ra fóònù máa mú ẹyẹ ilé kan wá fún ẹ tí ó bá ra fóònù tán tó bá mú ẹyẹ ilé yẹn lọ fún Èṣù àti fóònù yẹn àti ilé tó fi sí àti ibi kankan Èṣù lè dáná sun gbogbo ẹ̀ kò ṣàdéhùn òfìsì àwọn ọmọ ènìyàn náà ṣe tá a bá ṣàdéhùn fúnra wa tá a bá pàdé ìṣẹ́ sínú wa wọn dùn Ọlọ́run náà tó bá ṣàdéhùn fún tí ò bá kù ṣẹ́ sínú ẹ̀ máa ń dùn àwọn pásítọ̀ tó ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ dá májẹ̀mẹ́ wá máa san májẹ̀mẹ́ yẹn sọ́dọ̀ náà kó lọ fún àwọn tó ń ṣèpè pé gbogbo ẹ̀yin tẹ́ mú ìdámẹ́wàá wà yẹn sínú wọn dùn. So gbogbo wa pátápátá kò sí nǹkan kan tá a lè sọ pé Èṣù ṣe tọ́mọ ènìyàn kì í ṣe torí ènìyàn lè sun Èṣù lé nìyà bó ṣe jẹ́ nìyẹn. ọ̀dà yóò mọ̀ dùn mọ́ wa àṣẹ yóò mọ̀ kúrò má wọ̀ tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi. fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá mọ́ wo ìkànnì Yorùbá Dùn online TV dáadáa mi ò fi tipátipá sọ fún ẹnikẹ́ni lórí ètò mi wípé lọ sọ́dọ̀ babaláwo kankan o ẹ lọ gbọ́ ètò mi láti ìbẹ̀rẹ̀ títí di òpin èmi ń ṣe ètò yẹn láti lè mọ̀ wípé ìṣẹ̀ṣe ń bẹ nílẹ̀ káàárọ̀ òjìrè ni ìwọ tó bá wá wù tó wo ètò yẹn tó bá wá wù ọ́ pé o fẹ́ lọ sọ́dọ̀ babaláwo tó bá wá lọ sọ́dọ̀ wọn fine tó bá wá dé ọ̀dọ̀ wọn tí wọ́n bá jọ negotiate tẹ́jọ sọ̀rọ̀ tí náà yín bá ti wọ̀ kò sí nǹkan tó kan èmi ń bẹ̀ because tẹ́ bá wo ètò mi that is reason why tí mi ò kì í fi nọ́mbà babaláwo kankan sórí ètò àwọn kan pè mí gbà kan pé Kọ́lá Aláwọ̀dé is supposed to put those babalawos number on your program èmi ò kì í ṣe fún ìwọ tó bá wá wù tó bá wá pè mí wípé ẹ dákun ẹ fún mi nọ́mbà ẹni báyìí sanwó consultation tèmi èmi ò dẹ̀ fún ẹ nọ́mbà ẹni yẹn ṣíkè náà tí ìwọ àti wọn bá jọ wá dí ìpapọ̀ tó bá wá ti ní wípé wọ́n lù ẹ́ ní jìbìtì èmi ò mọ nǹkan kan nípa ẹ̀ because ó yẹ kí wọ́n náà rò ó pé babaláwo tí ó ní kó mú 500,000 naira wá 1 million naira wá 2 million naira wá ó yẹ kí wọ́n náà ti mọ̀ kó fẹ́ gba ẹni pé òun fẹ́ bẹ́ẹ̀ ṣe tutù ó yẹ kí wọ́n náà ti máa rò lọ́kàn rẹ̀ pé ó fẹ́ gba ẹni kò dẹ̀ sí babaláwo kankan tí mo gbé wá sórí ètò tó lè fi tipátipá sọ fún ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wo ètò mi wípé ó yẹ máa pè mí o ẹ yẹ máa pè mí o
pé ó yẹ máa kó 2 million wọ́n ló ń pè wọ́n. Ìwọ tó bá dẹ̀ pè wọ́n tí iná yín bá ti jọ wọ̀ kò sí nǹkan tó kan ìkànnì Yorùbá Dùn online TV, kò sí nǹkan tó kan èmi ń bẹ̀. Ẹ̀yin lẹ́jọ́ negotiate láàrin ara yín. Nígbà tí ẹ bá wá jọ negotiate tán, after the negotiation tí ó bá wá di wípé wọ́n ṣe nǹkan fún ẹ, ó wàá rí ipa àyè iṣẹ́ tó ṣe fún ẹ nínú ara ẹ, dákun mo fọlọ́ọ̀ bá bẹ̀ ọ́. Ṣé bọ́ kàn gba nọ́mbà lọ́wọ́ tèmi ni? Ṣé mi wà mẹ́gbà tẹ́ ń ṣe negotiation láàrin ara yín? Èmi ò sí mẹ́gbà tẹ́jọ́ negotiate. Ó jẹ́ kémi mọ̀ nígbà tẹ́jọ́ negotiate. Ká pè mí báyìí mo fọwọ́ ara mi mú ọ lọ. Ọ̀yá o bàbá o ọ̀yá o kò tiẹ̀ possible kí n fọwọ́ ara mi mú ọ lọ sọ́dọ̀ oníṣẹ̀ṣe kí wọ́n gba 500,000 300,000 1 million lọ́wọ́ ẹ̀, kò possible. Tí wọ́n bá gbarú ẹ̀ ó máa ní reason. Tí wọ́n bá gbà èmi náà ò fi ti ara mi gbọ́ àádẹ́jọ́ mọ́ wò mo dẹ̀ fẹ́ wo nǹkan tá fẹ́ gbàdúró owó yẹn lé lórí. Bóyá oògùn náà fẹ́ bọ́ ni o, bóyá ọba ló ayé ni o, bóyá ẹbọ ìyá náà fẹ́ gbé ni o, bóyá ètùtù èṣù náà fẹ́ ṣe ni o. Mo fẹ́ mọ iye tán fẹ́ lo kinní yẹn láti fi ṣe kinní yẹn, iye owó tán gbà yẹn mo fẹ́ gbogbo nǹkan tán fẹ́ lò fún. So lórí ètò tèmi ìwọ ló wù fúnra rẹ. Tẹ́ bá ti wò that is why tí mo mọ́ fi kọ kí ló kọ disclaimer síbẹ̀ wípé ó wù ọ́ fúnra rẹ ló sọ pé o ní ìdí nọ́mbà ẹni báyìí. Èmi kọ́ ni mo force ẹ wípé ó yá lọ sọ́dọ̀ ẹni báyìí, tàbí pé èmi kọ́ ni mo fi nọ́mbà ẹni yẹn síbẹ̀ pé tipátipá kẹ́yìn yẹn máa lọ. Tí wọ́n bá ṣiṣẹ́ fún ẹ tí sẹ́yìn ọ̀bà wa bá ẹ lára mu, ìyẹn ò túmọ̀ sí pé babaláwo yẹn scam ni o. Torí iṣẹ́ mi àmọ́ wà tó yẹ pé tí wọ́n bá ṣe fún Táyé yóò bá Táyé lára mu, ó lè má bá Kẹ́hìndé lára mu. Títí ẹni náà èmi kọ́ ni mo lára rẹ, babaláwo kọ́ ló ní ara. Ẹlòmíì sì wà tí wọ́n bá ṣiṣẹ́ fún láàrin ijọ́ 5 ijọ́ 6 yóò ti rí àpẹẹrẹ iṣẹ́ yẹn lára ẹ̀. Ìwọ lè má rí rárá, that is your own cup of tea because ara olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n ìwọ tó lajú ara ẹ lẹ̀ báyìí tí babaláwo nílò ń wá mílíọ̀nù náírà wá, èmi kọ́ ni mo yọ owó lápò ẹ o, ìwọ ló wù fúnra ẹ tó lọ san o. Negotiation àárín ẹ̀yin àti babaláwo ni. Tán bá wá padà gba ẹ tán ó wá mọ mẹ́sẹ̀gì tèmi wípé all the babaláwo they are scammer. Irọ́ o, gbogbo babaláwo kì í ṣe scam o, pátápátá látòkè délẹ̀. Gbogbo babaláwo pátápátá tèmi ń gbé wá sórí ètò tèmi gbogbo wọn kọ́ ni scam o. Torí ẹjọ́ negotiate ni o. Ìgbà tẹ́jọ́ negotiate láàrin ara yín, iná yín jọ wọ̀ lóní wàá sanwó yẹn fún wọn o. Wọn à fi tipátipá tí okùn bọ̀ ẹ́ lọ́rùn o. Ẹjọ́ torí ìdí èyí mo ṣe ń fàsìkò sọ fún gbogbo àwọn èèyàn this is the disclaimer lórí ètò mi wípé lórí ètò tèmi o, ẹjọ́ mo fọlọ́ ọba bẹ̀yìn mi ì sọ fún àwọn èèyàn pé tipátipá ẹ lọ mọ́ ṣoògùn lọ́dọ̀ ẹ dé babaláwo o. Mi ì sọ pé tipátipá ẹ mọ́ lọ sọ́dọ̀ wọn. Ìwọ tó bá wù pé ọ láìkì nǹkan tí wọ́n sọ ọ fẹ́ jẹ́ kán bọ́ ọ ṣe nǹkan kan, tó bá pè mí tó bá ní oní ìdí nọ́mbà ẹni báyìí tí tèmi ní kí mi gba owó consultation tèmi lọ́wọ́ ẹ̀, tí tèmi ní pé kí n fún ẹ ní nọ́mbà wọn. Tí iná yín bá ti wá jọ wọ̀ fine, tí iná yín ò bá jọ wọ̀ fine. Ìyẹn ò túmọ̀ sí wípé babaláwo kankan ò dá lórílẹ̀‐èdè Nàìjíríà o. Babaláwo ilẹ̀ Yorùbá gbogbo wọn pátápátá kì í ṣe gbogbo wọn ní ọ̀dá o, kì í ṣe gbogbo oníṣègùn kì í ṣe gbogbo wọn ní ọ̀dá o. Ìgbà míì àmọ́ wà gan tó yẹ pé oògùn tán ṣe fún ẹ ó lè má jẹ́ pé ọdún ìgan ni ó tó react lára ẹ̀. Ìmí lè tọdún 2 kó tó ṣiṣẹ́, ìmí lè tó oṣù 3 kó tó ṣiṣẹ́, ìmí lè tọdún 4 gan kó tó ṣiṣẹ́ lára rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn babaláwo ọ̀dá ni, babaláwo ọ̀dá, babaláwo ọ̀dá. Dákun láti ìgbà tó ti ń gbàdúrà ní chọ́ọ̀chì ṣé pápápá náà ló ń rí sí àdúrà? Ẹni tó bá ń gbàdúrà tó ń rí èsì àdúrà pápápá ó ti ń gbàdúrà tipẹ́tipẹ́. Àwọn èsì àdúrà tó ti ń gbà tipẹ́tipẹ́ ní padà wá ṣẹ. I'm telling you. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa babaláwo ọ̀dá ni, oníṣègùn ọ̀dá ni. Wọn kò sí orin kankan tán máa ń kọ ju wípé àwọn babaláwo Nàìjíríà ọ̀dá. Ṣé láwọn babaláwo Nàìjíríà tí ọ̀bá dá ẹ má jẹ́ kí n tàn wọ́n yín jẹ. Èmi náà fúnra mi tẹ́ ń wo èmi náà dá wọn mọ̀. Èmi gan fúnra mi gan èmi gan dá wọn mọ̀. Torí pé àìmọye àwọn tèmi náà ti bá pàdé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ wo ẹ ṣáà jẹ́ ká kú lórí ẹ̀. Torí ìdí èyí ẹ dákun mo fi Ọlọ́run ọba bẹ̀ wá ni, mo ń bẹ̀ wá ni. Kì í ṣe gbogbo babaláwo tí ń bẹ Nàìjíríà ẹ má máa kó wọn pọ̀ mọ́. Àwọn kan wà tí mo gbé wá sórí ètò mi tán bá ṣiṣẹ́ fún ẹ tí sẹ́yìn ọba dáhùn lára ẹ farabalẹ̀ bóyá ara rẹ ni ọba ṣẹ́ wọn lọ. Àkọ́kọ́ nìyẹn, ìyẹn ti ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo gbé wá sórí ètò mi ọ̀pọ̀lọpọ̀ ni mo pè mí sọ pé gbogbo wọn o, torí pé kò sí bá a ṣe máa ṣe ìrẹsì tí ò ní kàńdá o. Tá a ṣà ìrẹsì báyìí tí ò tá à ní rí kàńdá ń bẹ. Nínú ọmọ ẹ̀yìn Jésù kàńdá wà ń bẹ o, nínú ẹ̀yìn ọmọ ànábì kàńdá wà ń bẹ,
so nínú ìṣẹ̀ṣe náà kàńdá wà ń bẹ kò sí bá a ṣe ní rí wọn mo wá lè gbé wọn wá sórí ètò tí ìná yín bá jọ wọ̀ tán gbowó lọ́wọ́ ẹ̀ sá tán gbowó lọ́wọ́ ẹ̀ sá tó o bá ti jẹ́ kí èmi mọ̀ kò sí nǹkan tó kàn mí tó o bá jẹ́ kí n mọ̀ táìmù tó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ tó o bá ti jẹ́ kí n mọ̀ kò sí wàhálà torí ìgbà mi àmọ́ wà gan tó yẹ pé ẹ má jẹ́ kí n tàn jẹ́ mọ́ lọ́mọ́ bá ẹlòmíì gba owó ẹ̀ padà lọ́dọ̀ babaláwo mi kì í ṣe méní kì í ṣe méjì kì í ṣe mẹ́ta ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà lẹ máa ń fà á torí ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tá máa sọ ọ̀tọ̀ lọ̀rọ̀ tẹ́ padà lọ́ máa sọ bẹ́ẹ̀ ni èmi ó ṣàlàyé fún yín pé babaláwo ilé mọ́ lọ sọ́dọ̀ ẹ̀ ó tún lọ fẹjọ́ mi sún babaláwo yẹn pé Kọ́lá Aláwọdé ló ní kí n mọ̀ wá sọ́dọ̀ ẹ̀ ṣe ti pé gbogbo nǹkan ti dàrú èmi ọwọ́ akọ ẹ̀yìn tèmi sí àwọn tí mo gbé wá wàá sọ àwọn tí mo gbé wá di ọ̀rẹ́ tiẹ̀ wàá wá sọ àwọn tí mo gbé wá di ọ̀tá tèmi wàá wá sọ àwọn èèyàn tí mo introduce wàá sọ wọ́n di ọ̀tá tèmi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti tí pàṣẹ kínní náà ti bọ́ sọ́wọ́ èmi máa ń sọ tèmi lórí ìkànnì Yorùbá Dùn Online TV mo mọ àwọn tí mo gbé wá gan tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ gan understand ètò ìṣá ètò ìwà fún kan mọ̀ wípé ìṣẹ̀ṣe ń bẹ nílẹ̀ káàró òjìrè ni it's not by force me force anybody it's not by force mọ mẹ́sẹ̀gì mi pé all the babaláwo dey as scammer mi ò gbé síbẹ̀ wípé tipátipá ẹ lọ sọ́dọ̀ wọn mi ò kọ́ sórí ètò mi wípé you must go to this babaláwo that is the reason why mi ò fi nọ́mbà wọn síbẹ̀ ẹ lè rí nọ́mbà wọn lórí ètò mi náà ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ò ti rí nọ́mbà àwọn babaláwo lórí ètò ẹ̀ ti rí pé mo ń ṣàlàyé fún yín pé mi ò fọ́ọ̀sì èèyàn nìyẹn I'm not forcing anybody to go and meet them ṣùgbọ́n ìwọ tó bá wù nǹkan tán bá sọ tó o bá láìkí ẹ̀ tó tí ọ lọ́rùn ó wù ọ́ fúnra ẹni ìná yín jọ wọ̀ ni ẹ jọ negotiate láàrin ara yín ni iye báyìí ni mo fẹ́ gbà iye báyìí ni mo lè san ìyẹn ọ̀kan Kọ́lá Aláwọdé tẹ́ bá ti ṣe gbogbo yẹn máa padà àmọ́ mẹ́sẹ̀gì mi pé they are scam no ẹ má padà máa sọ fún mi pé scammer ni wọ́n scammer kọ́ ni wọ́n o ìná yín jọ wọ̀ ni o wọ́n ṣètùtù yẹn fún ẹ èmi bọ́n ṣètùtù yẹn fún ẹ àárín ara yín lọ́jọ́ wà torí pé ìná yín lọ́jọ́ wọ̀ ẹ̀yin lẹ́jọ́ sọ́là rẹ̀ ara yín kì í ṣe pé mi mọ̀ sí mọ́ tó bá wọn sọ pé òrìṣẹ́ tán sí òrí nǹkan kan tán sí láàrin ara yín nìyẹn jọ wà because babaláwo tó fẹ́ dáfá fún ẹ ó yẹ kó ti jẹ́ kó yé babaláwo pé ẹ wá ifá tẹ́ ẹ dá fún mi yìí ṣé ti rí àwọn nǹkan kan wà nínú nǹkan ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá tọ́pọ̀lọpọ̀ wọ ọ̀gọ̀ understand ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn kì í bọ Ọbalúayé ńbẹ̀ ẹ̀yin tẹ́ bá wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ bá jẹ́ ọmọ Ọ̀ṣun kò síbẹ̀ sí lè mọ́ lọ́dọ̀ babaláwo tó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lè gbọ́ pé wọ́n bọ Ọbalúayé ńbẹ̀ ìpínlẹ̀ Oǹdó náà ti ń bọ Ọbalúayé àtàwọn apá àbí kọ̀ọ̀kan lẹ́kìtì bẹ́ẹ̀ ni gbọ́tọ̀ bá wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun o lè gbọ́ pé wọ́n ń bọ Olúwẹ̀rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n ń bọ kí lórúkọ rẹ̀ Ayélálá ìtàn pè ní Olúwẹ̀rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Oǹdó nìyẹn ti ń wáyé now mo fẹ́ ká farabalẹ̀ ìwọ tó bá wá láti ìpínlẹ̀ Ìbàdàn o lè gbọ́ pé ń bọ kí lórúkọ rẹ̀ Ayélálá níbàdàn tàbí kí wọ́n bọ Olúwẹ̀rí níbàdàn mi ò gbọ́ rí lọ́yọ̀ọ́ state tàbí kí wọ́n bọ lẹ́kọ̀ọ́ mi ò gbọ́ rí tàbí kí wọ́n bọ́ ní kí lórúkọ rẹ̀ Ìlọrin tàbí kí wọ́n bọ́ ní kí lórúkọ rẹ̀ apá Ògùn èmi ò gbọ́ rí ìpínlẹ̀ Oǹdó ni wọ́n ti ń bọ Olúwẹ̀rí ìpínlẹ̀ Oǹdó ni wọ́n ti ń bọ kí lórúkọ rẹ̀ Ọbalúayé now ìwọ tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ibi tí mo fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa kí ẹ jẹ́ kí ojú wa kọ́ là sí rè o ìwọ tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun tó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wá láti Èkó tó wá láti Ìbàdàn tó wá láti ìpínlẹ̀ Ògùn tó wá láti Ìlọrin tó wá láti àwọn apá abìkan lẹ́kìtì tí àwọn babaláwo tí mo gbé wá bá ń sọ pé wàá bọ Ọbalúayé báwo ni Ọbalúayé ṣe kan ìwọ wọ́n sọ pé wàá bọ Olúwẹ̀rí báwo ni Olúwẹ̀rí ṣe kàn torí pé wọn kì í bọ́ nílùú tó ti wá kì í ṣèlú ẹ̀ náà ti ń bọ́ báwo ló ṣe wá kàn ibi tí mo ti fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa kí etí wa kọ́là nìyẹn mi láwọn tó ń bọ́ nípínlẹ̀ Oǹdó náà ti ń bọ́ wọn bọ́ ní sáìdì ọ̀dọ̀ tàwa lọ́sùn wọn bọ̀ ní sáìdì ọ̀dọ̀ tàwa lọ́yọ̀ọ́ wọn bọ̀ lọ́dọ̀ wa ní Kwara wọn bọ̀ lọ́dọ̀ wa ní apá abìkan lẹ́kìtì Ògùn state àtẹ̀kọ́ àtàwọn wọn bọ̀ láwọn apá abẹ but báwo ló ṣe wá di pé àwọn Ọbalúayé báyìí a máa bọ Ọbalúayé a máa bọ wọn náà dẹ̀ ń kówó Ọbalúayé lẹ̀ fún wọn o rí pé lè dẹ̀rìn ni ẹ ọba amógùn ni ẹ ó yẹ kó ti máa sọ fún wọn pé wọn kì í bọ́ nílẹ̀ yín wọn kì í bọ́ ní state tí wọ́n ti wá àkọ́kọ́ nìyẹn now wọ́n á sọ nílẹ̀ Yorùbá tá a jẹ́ apá Ọ̀yọ́ Ọ̀ṣun a máa ń bọ Ògún Èṣù a dẹ̀ máa ń gbẹ́bọ ètùtù àwọn ìyá which is very good everywhere náà ti ń gbé Ògún Èṣù ètùtù àwọn ìyá ṣe rí mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn ó
òun ni wọ́n máa bọ ṣùgbọ́n pàtàkì wọ́n bọ ọba lúayé fún ọwọ́ tó jẹ́ pé ìran tó ti wá àwọn ẹbọ ọba lúayé ń bẹ̀ wọ́n náà lọ kówó fún wọn ó yẹ kí títí ẹ náà là that is why mo fi ń ṣàlàyé fún ẹ nǹkan tó ń ṣe ní state kan mọ̀jẹ̀ kan fi kíní yẹn àfẹ́ ti state tí wọ́n ti wá tó bá yẹ pé ìpínlẹ̀ Ondo ni gbogbo nǹkan yẹn náà lè bọ́ ní tiwọn torí pé àwọn ń ṣe wọ́n ń bọ Ògún wọ́n ń bọ ọba lúayé wọ́n ń bọ mọ́lẹ̀ wọ́n ń bọ kílókọ rẹ̀ olókun wọ́n ń bọ èṣù wọ́n ń bọ kílókọ rẹ̀ Ògún wọ́n ń bọ ọba lúayé níbẹ̀ wọ́n dẹ̀ ń bọ kílókọ rẹ̀ Olúwẹ̀rí wọ́n ń bọ nípínlẹ̀ Ondo so kò pa ti Ọ̀ṣun lára kò débi tọ̀ wọ́n tó bá wá látọ̀ṣun wọn à lè sọ pé kọ́ bọ Olúwẹ̀rí kọ́ bọ kí lórúkọ rẹ̀ ọba lúayé kọ́ bá wọn bọ́ kọ́ bọ mọ́lẹ̀ kọ́ bá wọn bọ́ torí wọn kì í bọ́ nípínlẹ̀ Ọ̀ṣun wọn kì í bọ́ lọ́yọ̀ọ́ wọn kì í bọ́ ní Kwara state wọn kì í bọ́ lógùn state wọn kì í bọ́ lẹ́kọ̀ọ́ àfàwọn kọ̀ọ̀kan tó bá yẹ pé wọ́n wá kọ́ iṣẹ́ nípínlẹ̀ Ondo nìkan náà lè mọ gbogbo àwọn nǹkan yẹn so wọ́n wá fi kíní yẹn wọ́n gbẹ wọ́n ní wàá bọ ọba lúayé ẹ mú kó mú 150,000 wá wọ́n yẹ kó mọ sọ fún wọn pé kò ní ìdí ẹ má wọ̀rí a kì í bọ́ ràn wá wọn ní ọba lúayé yọ sí ọ wọn ní kíní kan yọ sí ọ ṣe rí Èṣù Ògún kádẹ̀búrú ẹbọ kárúbọ Ògún Èṣù kárúbọ àwọn nǹkan tèmi rí pé wọ́n ń ṣe nìyẹn ìwọ tó bá rí pé Ṣàngó yọ sí ọ babaláwo tí ọbọ ọbọ Ṣàngó ǹjẹ́ ṣé orò Ṣàngó gangan fún rẹ̀ sóró lọ síbi tí wọ́n ti ń bọ Ṣàngó ilé oníṣàngó wá ilé oníṣàngó lọ wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ ilé oníṣàngó ń bẹ lẹ́dẹ̀ wá wọn lọ kán bọ ọbọ Ṣàngó tó bá yẹ pé wọ́n ń bọ Ṣàngó nínú ọ̀ràn rẹ̀ tí Ṣàngó dẹ̀ yọ sí ọ tán ní babaláwo yẹn dáfá and then tọ́pọ̀lọpọ̀ òtún wá mọ̀ rí tó bá dáfá lọ́dọ̀ babaláwo kan sọ pé o ti gbọ́ try láti dáfá lọ́dọ̀ babaláwo míì kò wò bá yá ìrìn àjò yẹn máa papọ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ wo ní wò the only thing tí ọ̀pọ̀lọpọ̀ bàbá ṣe ni pé ẹ máa kówó fún ẹ máa sọ pé ẹ sáré bá wa bọ́ ṣe rí nǹkan tí ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìkùn gànàgànà tí ń gbé ẹlòmíì nìkùn pé kógun ayé tètè sẹ́ kógun tètè sẹ́ wọ́n máa gba ẹ̀ ṣógun yẹn ti wá sẹ́ that is what I want you to know ṣé ogun yẹn ti wá sẹ́ ṣe rí ètò nínú ìṣẹ̀ṣe kò ní 419 nínú ìwọ ló kàn farabalẹ̀ tí babaláwo kan ní Nàìjíríà ṣe ti máa lọ sọ́dọ̀ ẹ̀ tó bá ní kí 100,000 naira wá máa mọ reason tó fi ní kí 100,000 naira wá now because ìṣẹ̀ṣe tèmi gbé máa mọ reason tí babaláwo kan fi lè sọ fún mi pé kí 100,000 naira because of what tó bá ti wá ṣàlàyé fún mi tí mo bá dẹ̀ dé pé kí ní ẹ̀ka ju 100,000 naira yes màá ní kò sí wàhálà máa kó 100,000 naira yẹn fún because babaláwo tó ní kí 100,000 naira wá màá wò pé ṣé wọ́n fẹ́ bá mi bọ Ògún ni mo mọ iye tán ń tajá fúnra mi Nàìjíríà mo mọ iye tán ń ta àkùkọ fúnra mi àkùkọ mo mọ iye tán ń ta kí lórúkọ rẹ̀ ìgbín mo mọ iye tán ń ta ẹni rè ìjàpá mo mọ iye tán ń ta àwọn nǹkan tó fi ń bọ Ògún fúnra mi ni màá lọ rà tó bá dẹ̀ pé kì í ṣe fúnra mi tí n bá kó 100,000 yẹn lẹ̀ fún babaláwo mo wá fún 100,000 náà bá mi bọ̀gún wá ń gbé ọmọ ajá kékeré bọ̀ ọmọ ajá 15,000 wọ́n fẹ́ bá mi fi bọ̀gún òun gan mọ̀ pé mi ì ní gbà lọ́wọ́ torí mo mọ̀ pé apanu lásán nìyẹn apanu náà ń pọ̀ ọmọ ajá èmi ò ní gbà lọ́wọ́ ẹ̀ mo fún 100,000 wá mọ́ ọmọ ajá wọ́n fẹ́ bá mi fi bọ̀gún ọmọ ajá tán tàn 10,000 naira ṣe rí àwọn nǹkan yẹn èyẹ gbọ́dọ̀ mọ la ojú ẹ̀ lẹ̀ fúnra ẹ̀ ẹ wò ẹ jẹ́ kí n speak well fún yín ìṣẹ̀ṣe ló dáa jù ṣùgbọ́n ìwọ tó o bá ti mọ sọ pé ò mọwọ́ rẹ̀ ni ìwọ tó o bá ti mọwọ́ ọ̀sẹ̀ṣe wa máa gba ẹ̀ òjò báyẹn lọ don't call ẹni babaláwo tèmi gbé wá sórí ètò don't call them scam don't call them scammer gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn pé mo fi ọ̀pọ̀lọpọ̀ sí mi ní gbogbo àwọn babaláwo tí ń bẹ nílẹ̀ Yorùbá kò sí bá a ṣe ní rí kàńdà ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tá a wà yìí ewé ń bẹ oògùn sì wà mo dẹ̀ júbà lọ́dọ̀ àwọn gbogbo àwọn babaláwo àti gbogbo oníṣègùn tí wọ́n mọṣẹ́ wọn níṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n lu jìbìtì ń bẹ̀ mo kí yín ẹ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè mo ṣe kúdò sí yín so kí wàá lẹ́nìkan wà máa sọ lórí ètò yìí pé tàbí náà máa sọ wípé all the babaláwo di scammer wọ́n ṣiṣẹ́ fún ẹ kò ṣiṣẹ́ lára ẹ yes ó gbàdúrà ní church náà àdúrà ọgbà lára ẹ ó lọ mọ́sálásí náà gbàdúrà àdúrà ọgbà lára ẹ fine ta ló fẹ́ mú babaláwo kì í sọ Ọlọ́run babaláwo kì í sọ Ọlọ́run oníṣègùn kì í sọ Ọlọ́run Ọlọ́run ni máa mú kí oògùn òṣìṣẹ́ lára èèyàn babaláwo they are not God babaláwo tó ń wò yẹn àwọn gan dé fọ̀rọ̀ ọ̀run ìmí ìgbì gan nínú ojoojúmọ́ ló ń ṣètùtù ṣé wọn àwọn gan máa jẹ́ dìdìrìn àwọn gan máa jẹ́ dìdìrìn wọn tán bá máa mọ ọjọ́ tí ètùtù máa gbà àwọn gan fúnra wọn gan nílò àwọn gan fúnra wọn ní máa sáré sí ní ìṣẹ́jú ni wọ́n ṣe ètùtù fún ẹ ètùtù yóò píìkì negotiation wà àti wọn ni fine kọ̀ọ̀kan ètò tèmi ń bẹ̀ torí pé mi ò fi tipátipá sọ fáwọn èèyàn lórí ètò mi pé go and meet them ẹ lọ sọ́dọ̀ wọn ẹ lè gbọ́ lórí ètò mi ẹ lọ bá wọn wọ́n bá yín ṣiṣẹ́ ẹ lọ bá wọn tàbí kí n fi fóònù bá wọn sí kò sí nǹkan kan tó jẹ mọ́ bẹ́ẹ̀ lórí ètò tèmi o.
so kò sẹ́ni kankan tó lè bu anybody tó bá sọ̀rọ̀ wípé Kọ́lá Aláwo má wulẹ̀ sọ̀rọ̀ sí mi torí pé mi ò fi nọ́mbà anybody sí orí ètò má sọ̀rọ̀ sí mi tèmi yé mi ara nǹkan tí tèmi fi yé mi ara ẹ̀ náà nìkan tẹ́ ń rí so wọ́n tó bá ní ìdí contact àwọn èèyàn tó bá rí lórí ètò mi tó bá wù ọ́ not by force tó bá wù ọ́ láti bá wọn dòwò pọ̀ pè mí èmi ò gbowó consultation tèmi lọ́wọ́ ẹ̀ ìwọ àti wọn ẹjọ́ lọ́mọ dì tó tẹ́ bá jọ wá ń dì tó bá fún mi lọ́rọ̀ yẹn gbọ́ tó bá dẹ̀ fún mi gbọ́ nǹkan tẹ́ bá jọ sọ that is your own cup of tea má padà pè mí mọ́ pé wọ́n gbá ẹ because negotiation yín ni wọ́n á di ọ lójú wọ́n á fà ẹ́ lẹ́pọ̀n wọ́n á fọwọ́ wọn tọwọ́ bọ̀ lápò kó tó kówó jáde kó tó ṣe transfer kò sí nǹkan tó kàn tàbí kó tó fún wọn lówó yín ọ̀kan mi torí negotiation láàrin yín ni wọ́n ní kó mú 5 million wọ́n ní kó mú 2 million àwọn dọ́gbọ́n gba 10 million 15 million lọ́wọ́ ẹ̀ that is your own cup of tea kọ̀ọ̀kan mi torí negotiation láàrin yín ni ẹjọ́ negotiate ni mo kí gbogbo wa níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora àmọ̀mọ̀ ṣe láṣẹ Èdùmàrè ọlá ló bí lẹ̀lẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sànni ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń bẹ nínú omi yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọdé olórúkọ mi ẹ jọ̀ọ́ mo ṣe ń fi àsìkò yín bẹ̀ wá ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ dákun ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa share lórí ètò wa Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àṣekúdórógbó ni Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò sì ní parun láṣẹ Èdùmàrè wọ́n tó bá wò wípé ìṣẹ̀ṣe wo náà ń ṣe nílẹ̀ káàrọ̀ òjìrì ta ilẹ̀ bàbá rẹ lọ́pọ̀ torí pé ọmọ tó bá sọ lẹ́nu ó di ẹ̀dọ̀ kọ́ sàpò ìyàkọ́ yọ̀mọ̀ dùn mọ́ wa yọ̀mọ̀ kúrò máwọn ta wa láṣẹ Èdùmàrè. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbétegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni àṣìkò alágbàtà sí ìlú láti gbogbo diaspora. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyò rà ìwọ gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited sórí nọ́mbà yìí +1 832 898 9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.